Praise the living Jesus. Ọlọ́run a gbé ọjà bàbá gba ọpẹ́ wa. Lẹ́ẹ̀kan sí a tún fẹ́ rí ọ nínú ọlá ńlá, nínú agbára, nínú títóbi, nínú ẹ̀rù. Nínú tẹ̀rùtẹ̀rù tògótògó tọ́látọ́lá tìyìntìyìn. Olúwa farahàn láàrin wa. Gbogbo ipá àti agbára tó lòdì ẹ gbiná sọnù. Ẹ̀mí mímọ́ ó yá rìn láàrin wa. Gba gbogbo ògo. Nawọ́ agbára. Jẹ́rìí ara yín. Ògo ni fún orúkọ Olúwa o. Lónìí Olúwa tún ṣiṣẹ́ agbára. Ṣiṣẹ́ ìtúsílẹ̀. Ṣiṣẹ́ ìdáǹdè. Ṣiṣẹ́ ìṣẹ́gun. Gbọ́ àdúrà náà. Jésù Olúwa wa. À ń ṣiṣẹ́ lórí ohun tí mo pè ní ogun àdàbí apá kejì. A lè pè ní ìdè àdàbí, a lè pè ní ogun àdàbí. Èyíkéyìí yóò ká pé níbẹ̀ apá kejì rèé o. Amen. Apá kejì dẹ̀ le gan. Ó le gan. So ó dẹ̀ máa nílò wípé kí ẹnìkọ̀ọ̀kan wá gbáradì láti gbàdúrà. A gba àwọn àdúrà kan fún ìtúsílẹ̀. Lẹ́yìn ìgbà tí mo bá ṣàlàyé àwọn kókó kan fún wa. Ẹ máa yín pé mo ti máa ń sọ ní gbogbo ìgbà wípé téèyàn bá ní ìṣíníyè ló máa jẹ́ kó lè gbàrú àdúrà tó yẹ kó gbà. Àdúrà téèyàn bá gbà láì ní ìṣíníyè, irú àdúrà bẹ́ẹ̀ kìí sábà kan kókó. Kìí ṣe kíni? Kìí kan kókó. Ṣé rí àdúrà tó máa kan kókó, èèyàn máa gbà á nínú ìṣíníyè. Bẹ́ẹ̀ni, nínú ìṣíníyè. Irú àdúrà tó máa ń kan kókó nìyẹn. Àdúrà tó máa ń kan kókó. Òun ni mo ṣe fẹ́ ká kọ́kọ́ ní ìṣíníyè kó tó di wípé a lọ gba ìwọ̀nba kókó àdúrà tí a ó gbà lónìí. Praise the Lord. Now, à ń ṣiṣẹ́ lórí ogun àdàbí apá kejì. Mo ṣàlàyé fún wa ìtumọ̀ àdàbí lánàá. Àdàbí jẹ́ ìkan nínú àwọn òfin ẹ̀mí. Ìkan nínú àwọn spiritual laws, spiritual protocols tó jẹ́ pé èèyàn ò lè break ẹ̀ kéèyàn má jìyà. Òfin àdàbí pín sí ìsọ̀rí méjì. Ẹ farabalẹ̀ dáadáa o. Ìsọ̀rí mélòó? Ìsọ̀rí méjì. Ìsọ̀rí àkọ́kọ́ ó ní í ṣe pẹ̀lú àṣìṣe rẹ tí ọ̀tá lò láti jà ọ́ lógun. Àṣìṣe tó ti fìgbà kan ṣe, bóyá o ṣe tán o gbàgbé tàbí o fọkàn sí, ọ̀tá wá tọpinpin àṣìṣe yẹn. Wọ́n lo àṣìṣe yẹn gẹ́gẹ́ bí pin code tàbí password láti ṣílẹ̀kùn wọnú ayé ènìyàn láti jà á lógun. Òun ni wọ́n fi sọ wípé àdàbí tó bá jẹ́ wípé in tó ṣe yìí bẹ́ẹ̀ là ń ṣe é lókù. Mi ìmọ̀ bóyá ẹ ti gbọ́ rí kí wọ́n pa á láṣàmọ̀ nílẹ̀ Yorùbá wípé èké ní pẹ̀rú, èpè ní polè, ilẹ̀ dídà ló ń pọ̀ rẹ́. Náà ó lọ́wọ́ àdàbí nínú. Àṣìṣe téèyàn ṣe tó wá dàbí ọ̀hún pé torí pé ó ṣe yìí ó ti ṣàṣemáṣe. Àṣemáṣe ni ohun tí a kì í ṣe tó jẹ́ pé tí a bá ṣe èṣe ó ṣe ni. Ni wọ́n fi ń sọ pé má rù lo oògùn ẹrù, béèyàn bá rù ọrùn ó wọ́ ọyàn. Ìgbẹ́ ò léegun, ṣùgbọ́n ẹni bá tẹ̀gbẹ́ mọ́lẹ̀ yóò ti ro dandan. Ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí dáadáa. Ìsọ̀rí kejì tí àdàbí pín sí, òun ní àǹfààní tó o ti jẹ rí, o ṣẹ̀, o ṣàbúrú, o ṣàṣìṣe, ṣùgbọ́n o ti jàǹfààní kan níbì kan rí. Wọ́n lè lo àǹfààní yẹn láti jà ọ́ lógun. Ibi tí ewu wà nìyẹn o. Ibi tí ogun àìmọ̀dí wà nìyẹn. Ẹlòmíì ogun tó ń jà wọ́n lè ní wọ́n ṣàṣìṣe, wọ́n ṣẹ̀yàn. Àǹfààní kan tí wọ́n ti jẹ rí, òun ni ọ̀tá lò láti fi tàfà ogun sínú ayé wọn. Òun nìyí tí mo tú àṣírí gan lánàá
ok fún àpẹẹrẹ ìsìn ọ̀dájú abiyamọ tó lo àṣírí àdàbí mẹ́fà tí mo sọ lánàá ẹ̀ṣẹ̀ wo lọ́mọ ṣẹ̀ ok in tó lò ní àǹfààní tọ́mọ ti jẹ ó lo àǹfààní pé ara ń lọ́mọ gbà wáyé ó lo àǹfààní wípé ọmọ yẹn ó lo àǹfààní wípé inú ló gbé fóṣù 9 ló fi jà lógun ó lo àǹfààní pé abẹ́ òun ló forí là wáyé ó lo àǹfààní wípé òun ló ń domi dẹ̀jẹ̀ lé lórí ó lo àǹfààní wípé ọyàn méjèèjì ló mu ó lo àǹfààní wípé ẹ̀yìn òun lòun fi pọ̀n àbí na àwọn nǹkan tó lò nìyẹn torí nítòótọ́ ogun yẹn dẹ̀ máa ja ọmọ yẹn àdàbí tó bá yẹ pé ọmọ yẹn ò jàǹfààní yẹn ló kù kò necessary pé kọ́mọ yẹn ṣẹ̀ mí nítàn yìí orí yeye ní mògún tàìṣẹ́pọ̀ ń bẹ̀ a dẹ̀ gbọ́dọ̀ wà very careful máa sọ àwọn nǹkan kan fún wa lónìí tó yẹ pé à á ṣọ́ra fún ṣẹ́rí kì í ṣe ojú lásán ni àwọn Yorùbá fi sọ pé tí ẹnu bá jẹ ojú àti o ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ibi tó o ti là kọjá rí tó o ti jàǹfààní níbẹ̀ ó máa di ọ̀hún fún ọ láti ṣe lòdì síbẹ̀ ìyẹn ò ń ṣe pé bóyá ọ̀rọ̀ àṣìṣe kọ́ lélẹ̀ o lè má ṣàṣìṣe ṣùgbọ́n pé o ti jẹ àǹfààní rí níbẹ̀ tàbí lára ẹni yẹn ó lè ti pasẹ̀ àǹfààní tó jẹ lára ń kó jà ẹ́ lógun mo dẹ̀ sọ fún wa mo ní tí ó bá wá rí bẹ́ẹ̀ àdàbí ló tó kojú àdàbí then àdàbí nínú spiritual realm àdàbí jura wọn lọ màá tú pẹrẹpẹ rẹ lénìí níbi tọ́lọ́run bá ràn wá lọ́wọ́ dé ṣe rí ọ̀rọ̀ àdàbí ó le gan tí bá fẹ́ túṣu désàlẹ̀ ìkòkò ó máa ná wa lọ́jọ́ 9 àdé àwọn máa lo wákàtí méjì so 18 solid hours láti pé ká sọ̀rọ̀ lé lórí tẹ̀tẹ̀rún lé àǹgbádùn lè mí nítàn yìí àdàbí jinlẹ̀ ju bá ṣe ń rò lọ ó dangerous ju bá ṣe ń rò ọwọ́ ta fi ń mu kò rí bẹ́ẹ̀ ẹ̀rí ọmọ mi àmọ́ ní ẹ̀ṣẹ̀ wo lòun wá ṣẹ̀ yá hàn iná àdẹ̀mọ́jó àyàfi tó bá mọ àṣírí bó ṣe lè yí àdàbí yẹn padà àdàbí sì ló lè yí àdàbí padà náà lánàá nínú part 1 mẹ́sẹ̀jì yìí mo sọ fún wa mo bẹ̀rẹ̀ lórí mo ní àdàbí 9 ló wà àbí mo wá sọ number 1 fún wa lánàá number 1 yẹn ni mo sọ àṣírí 6 tó wà nídìí ẹ̀ ibẹ̀ la stop sí lánàá màá continue lónìí pẹ̀lú oríṣi àdàbí kejì tí mo pè ní àdàbí alájọbí àdàbí kí ni mo pè àdàbí alájọbí òun ni irúfẹ́ àwọn àdàbí kan tí ó ní í ṣe pẹ̀lú ogun alájọbí kí ni wọ́n ń pè lógun alájọbí ogun alájọbí ní í ṣe pẹ̀lú àwọn tí ẹjọ́ jẹ́ ẹ̀jẹ̀ kan náà àwọn tí ẹjọ́ jẹ́ mọ̀lẹ́bí kan náà àwọn tí ẹjọ́ jẹ́ ẹbí kan náà àwọn àjùmọ̀bí ogun alájọbí amen ọba kan ìkà iye kan ìkà ọba kan tí ń bá a dé ni ogun iye kan ìkà àti ọba kan tí ń bá ni láyé jẹ́ ogun alájọbí àdàbí alájọbí ní í ṣe pẹ̀lú ọmú kan àjọmú ọ̀nà kan àjọgbà wáyé àdàbí ni àdàbí tí kìí bá ń ṣe wípé èmi ni mo gbé ọmú lẹ̀ ló gbà á lókù àdàbí ni ọ̀pọ̀lọpọ̀ mọ̀ àdàbí tí kìí bá ń ṣe wípé ọ̀nà kan la gbà wáyé lókù ogun alájọbí àdàbí alájọbí àdàbí tí kìí bá ń ṣe wípé ẹ̀jẹ̀ mi ni lágbájá yìí lókù ǹjẹ́ ẹjẹ́ mẹ́rin pé wọ́n ti lo àdàbí alájọbí wọ́n ti fi já ọ̀pọ̀lọpọ̀ ológo bọ́ látorí afárá ògo ọ̀pọ̀lọpọ̀ ológo ló wà tó yẹ pé òórùn wọn ti wọ̀kùnkùn lọ́sàn gangan nítorí ìdè àdàbí alájọbí ọ̀pọ̀lọpọ̀ ní ògo wọn ti wọ omi lójijì nítorí ọ̀rọ̀ tá à ń sọ yìí inú ayé ta wà yìí ó léwu o ẹnikẹ́ni ṣẹ́rí ẹnikẹ́ni tó bá máa rí ògo lòdọjọ́ alẹ́ nínú ayé ta wà yìí ó máa ná lọ́hùn ojúbọ̀rọ̀ ò ṣe é fi lògo dọjọ́ alẹ́ òun lẹ fi rí àwọn olówó àwọn lọ́lá àwọn tó wà ń pò ńlá yẹn wọn ní dúró lásán ìmí àlọ́wọ́nú ẹgbẹ́ àgbà ìmí àlọ́wọ́nú ẹgbẹ́ ògbóni yẹsà wọ́n dé ṣóńṣó orí tẹ́ḿpìlì
wọ́n mọ̀ wípé òkè rọrùn. Bẹ́ẹ̀ ni wọ́n rí ogun tí àwọn ará ìsàlẹ̀ ò rí. Ṣé rí tó bá wà ní tálíkà, ogun tálíkà ló máa jà ọ́. Tó bá dolówó tán wàá rí ṣòro àwọn olówó. Tó o bá tí ì dépò wàá ní ṣòro àwọn tí ò tí ì nípò. Tó bá dé ipò tán wàá dojúkọ ogun táwọn tó wà nípò ọlá ń dojúkọ. Ẹ mọ̀ túmọ̀ tán sọ wípé ilé ọlá níyọnu. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ìsàlẹ̀ ọrọ̀ tẹ́tẹ̀ ń wò yẹn ó lẹ́gbin. Tí ó ní ìkóríta kan tí wàá dé nínú ìrìn àjò ayé rẹ tó jẹ́ wípé o ò lè wà lásán mọ́. Bẹ́ẹ̀ ni tó bá lógo ọ̀tọ̀ ni kò lógo, ọ̀tọ̀ ni káyé jẹ́ orógo ẹ lò. Kì í ṣe gbogbo ẹni tó lógo ló padà rógo wọn lò. Kì í dẹ̀ ṣe gbogbo ẹni tó rí ògo wọn lò ló padà rógo wọn lò dọjọ́ alẹ́. Àwọn kan ògo wọn wọ mi lọ́sàn gangan. A máa ń pè ní ògo ọ̀sán gangan. Ẹ̀rí wọn ni wọ́n dẹ̀ pa bọ́ ìyẹn dànù. Wọ́n ní wọ́n dẹ̀ pa ọmọbìnrin yẹn dànù nígbà tó gu ayé ẹ̀ bẹ̀rẹ̀ sí ní farahàn. Ó lógo ṣùgbọ́n kò sí ààbò lórí ògo ẹ̀. Tí o bá lógo tó lásìkí o túbọ̀ gbọ́dọ̀ béèrè fún ààbò lórí ògo rẹ̀. Ibi tí ewu dẹ̀ wá wà rèé tó bá sọ pé o nílò agbára o nílò ààbò lórí ògo rẹ̀ káyé má pa ọ́ jẹ tògótògó tó wá lọ ń sáré lọ ọ̀dọ̀ àwọn ológbò ni àwọn àjẹ́ tó wá agbára níbi tágbára ò sí. Má gbàgbé pé asán lágbára ayé a máa já ní kulẹ̀. Inú Kristi nìkan ṣoṣo ni ààbò tó dájú wà. Àwọn kan gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn kan gbẹ́kẹ̀lé ẹṣin. Ó ní ṣùgbọ́n àwa ó gbẹ́kẹ̀lé orúkọ Olúwa. Ìjìnlẹ̀ ní àwọn nǹkan tí mò ń bá wa sọ yìí. A gbọ́dọ̀ gbàdúrà lé lórí gidigidi. Amen. Mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mi ìsọ tán. Àṣàmọ̀ ní nílẹ̀ Yorùbá wọ́n ní èké ní pẹ̀rú, èpè ní pọ̀lẹ̀, ilẹ̀ dídà ní pọ̀rẹ́. Ibẹ̀ ni mo stop ẹ̀ sílẹ̀ kan. Mo dẹ̀ mọ̀mọ̀. Náà ìyí tó parí ẹ̀ ni wípé alájọbí ní pa iye kan tó bá ṣe bí. Náà alájọbí tí wọ́n ló máa ń pa iye kan tó bá ṣe bí yẹn kí lálájọbí yẹn àdàbí ni tó jà tó jẹ́ pé alájọbí ló máa ń pa iye kan tó bá ṣe bí. Ṣé rí àwọn Yorùbá ò kí ń dédé ń sọ̀rọ̀. Àwọn àṣàmọ̀ míì àtàwọn òwe míì àtàwọn àkànlò èdè míì, àwọn ẹṣin ọ̀rọ̀, àwọn ànálẹ̀ gbólóhùn tí wọ́n máa ń sọ gbogbo ẹ̀ ló lóyún sínú, gbogbo ẹ̀ sì ló nítumọ̀. Ẹgbọ́n eléyìí wọ́n tún máa ń pa á láṣàmọ̀ wípé àjùmọ̀bí ò kan tàánú. Àjùmọ̀bí ò kan tàánú ìparí ẹ̀ ni wípé ká bí nílé ni kò ní ká má ṣekú pa ni. Àjùmọ̀bí ò kan tàánú. Lẹ́fi rí ọmọ ìyá kan náà tán yára wọn ní wèrè. Lẹ́fi rí ọmọ bàbá kan tí wọ́n ń bá dera wọn. Àdàbí ni. Èmi sọ lónìí lórúkọ Jésù. Ta ló ń lo àdàbí alájọbí láti kóná ogun yá ọ? Wọ́n ṣíná ogun fún ọ, wọ́n dáná ogun fún ọ yá. Mo sọ lónìí iná ogun tí wọ́n ń dá mọ́ ẹ̀jẹ̀ Jésù bomi pa. Ẹ gbọ́ mi, ogun alájọbí àṣírí tó jẹ́ kógun alájọbí le òun lẹ̀ jẹ ìbí tó so yín pọ̀. Ṣẹ́rí ẹ̀mí mọ̀ bóyá ẹ gbọ́ tí wọ́n mọ̀ sọ wípé okùn ọmọ ìyá yìí. Ẹ ti gbọ́ rí? Kí náà ń pè ní okùn ọmọ ìyá tẹ̀mọ̀ yẹn? Ẹ̀jẹ̀ ni. Ẹ lọ wádìí ẹ̀ dáadáa. Tẹ́ bá ń gbọ́ okùn ọmọ ìyá yìí, ẹ̀jẹ̀ náà ń pè bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀ ìbí. Ẹ̀jẹ̀ tó so ọmọ ìyá kan pọ̀. Ẹ̀jẹ̀ yẹn dẹ̀rẹ̀ ó nípọn gan. Òun ni wọ́n ṣe máa ń sọ wípé ẹ̀jẹ̀ nípọn ju omi lọ. Blood is thicker than water. Ṣé rí gbólóhùn pé ẹ̀jẹ̀ nípọn ju omi lọ yẹn? Tí n bá máa fọ́ sí wẹ́wẹ́ dáadáa kí n sọ̀túnmọ́ ẹ̀ fún yín, ó máa ná mi 30 minutes. Then ẹ tún ti gbọ́ rí kan sọ wípé ẹ̀jẹ̀ rùn kanra wọn. Àwọn ni ẹ̀jẹ̀ ló rùn kanra wọn. Ẹ̀jẹ̀ rùn kanra wọn túmọ̀ sí wípé kò síbi tó o lè wà. Ẹ̀jẹ̀ ìbí alájọbí ibi tán ti bí ọ ó máa wá ẹ kàn. Òun lẹ fi rí àwọn ẹlòmíì. Wọ́n wà ní UK, wọ́n wà ní Amẹ́ríkà,
ẹlòmíì wà ní Canada, ẹlòmíì wà ní Australia, ẹlòmíì wà ní Germany, ẹlòmíì wà ní káàkiri bẹ́ẹ̀. Ṣùgbọ́n regularly ní ṣìgìdì ìdílé ló ń fún wọn lóúnjẹ jẹ nílùú òyìnbó níbi tán wà. Regularly dẹ̀ ni wọ́n mọ̀ ríra wọn tí wọ́n ń wọ old school uniform tí wọ́n mọ̀ bára wọn lábúlé bàbá wọn níbi tán ti ṣèwé rí. Ẹ̀jẹ̀ máa wá wọn kàn. Ẹ̀jẹ̀ ò ní ìdí Google Map. No, inú ẹ ló wà. Ẹ̀jẹ̀ yẹn tó bá ti gbé mú sókè báyìí ó máa rùn kanra wọn. Ẹ̀jẹ̀ tó bá yẹ pé ẹ̀jẹ̀ agboolé yẹn ló wà lára ẹ. Tí wọ́n bá rán ṣìgìdì ìdílé fún ẹ pé kó wá fún ọ ní àṣègùn ìdílé jẹ lójú àlá. Tí ṣìgìdì ìdílé tó bá ti jáde sínú afẹ́fẹ́, gbogbo ibi tí ọmọ agboolé yẹn bá wà ó máa trace wọn kàn. Ó máa wá wọn kàn. Ẹ̀rí ẹlòmíì alátọdún tó ń ti sá fún àwọn èèyàn onílùú àwọn alóhùn òmọ rísì tó gun wọn ṣe ń jà. Ó máa jà ẹ́ náà ṣe bá èèyàn ló sá fún òsáfẹ́ míì. Then ó sá ní ẹ̀jẹ̀ wọn wà lára ẹ̀. Àfi tó bá yẹ pọ̀ máa lé agboolé yẹn ní ẹ lókù. Tó o bá kí n sọ máa lé ìdílé yẹn, ẹ̀jẹ̀ ìdílé yẹn máa wá ẹ̀jẹ̀ kan. Ta ló mọ̀ pé èèyàn máa ń gbàdúrà dé koríta kan, ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ bẹ́ẹ̀. Ó máa ń tó ìkoríta kan tí wàá gbàdúrà, Olúwa yọ ẹ̀jẹ̀ ìdílé kúrò nínú ìdílé mi, àmì nínú ẹ̀jẹ̀ mi. Ta ló mọ̀ pé àdúrà ni? Ẹ̀yin kan wà nídìí àdúrà yẹn. Tẹ́ ẹ̀ bá gbà àwọn ará ilé yín ló padà máa pa Olúwa ẹgbẹ̀yìn. Ta ló mọ̀ pé èèyàn máa ń gbàdúrà dé koríta kan, Olúwa okùn àìrí tó so mí pọ̀ mọ́ ìgún ilé ibi tí a ti bí mi, Olúwa já. Yọ ẹ̀jẹ̀ wọn kúrò lára tèmi kó má bàa rí fún mi bó ṣe ń rí fún wọn. Ẹ̀rí agboolé mi ẹ pé ogun wọn pé kán wá ṣe family dinner àti wọn ní dẹ́ lóhùn. Kán wá gbàdúrà wọn aláwọ̀ òráyè, ègún dẹ̀ ń ja ogun wọn dẹ̀ jọ ń jà yín pọ̀. Tó bá pàrọ̀ gíga tí gbogbo wọn ò bá dà tí wọn ò mọ̀nà àdúrà, ìwọ máa gbàdúrà pé kí ẹ̀jẹ̀ wọn kó kúrò lára tiẹ̀ kó má bàa rí fún wọn bó ṣe ń rí fáwọn tó kù. Òun ni wọ́n ṣe lè ṣoríire, àwọn tó kù ó máa rá mú nínú àgò bí adìyẹ. Ìwọ jáde kúrò ń bẹ́ẹ̀ ti wọn torí kéèsì tiẹ̀ máa yàtọ̀. Yes sir, téèyàn bá dé agbami àdúrà, àwọn nǹkan kan wà tó yẹ pé àwọn dangerous prayer kan wà tó yẹ pé kì í ṣe fún àwọn yẹ̀bùyẹ̀bù ènìyàn. Ó wà advanced level ní prayer yàtọ̀ sí prayer o. A ní àwọn creche prayer, a ní kindergarten prayer, a ní nursery and primary school prayer, a ní àwọn secondary school prayer, O level nìyẹn. Àwa ní àwọn advanced level. Bẹ́ẹ̀ ni, a ní àwọn undergraduate prayer, a ní àwọn postgraduate. So àdúrà yàtọ̀ sádúrà. Ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí creche náà ṣì ń gbà. Àwọn primary, àwọn kindergarten prayer náà ṣì ń gbà. Wọ́n ti kọjá sí advanced level. Advanced level wà. Èèyàn ẹlẹ́ran ara kò lè gbarú ẹ̀. Ẹ̀mí mímọ́ ló máa gbé wá. Romans chapter 8 verse 26. Ó ní àwa kò mọ bí ó ti yẹ ká gbàdúrà. Ó ní ṣùgbọ́n ẹ̀mí mímọ́ tìkára rẹ̀ ló ń kérora, ló ń gbàdúrà láti inú wa pẹ̀lú ìkérora tí a kò lè fẹnu sọ. Ó máa dé ìkóríta kan, wàá máa gba àwọn àdúrà yẹn, ẹ̀mí mímọ́ máa gbé wá. Ó máa gbé wá fún ẹ pé gbà báyìí, gbà báyìí, gbà báyìí. Ọ̀pọ̀lọpọ̀ wa àti ìbá ẹ̀mí mímọ́ rìn dé ìkóríta bí wípé kí ẹ̀mí mímọ́ máa dictate prayer fún wa. Prayer point. Àwọn ìjìnlẹ̀ àṣírí tẹ́lẹ̀ náà ara ò lè mọ̀. Ó máa dictate ẹ̀ fún ẹ pé gbà báyìí, ìwọ gan ẹ̀mí wọn máa sọ prayer point míì fún ẹ báyìí, ara ẹ máa gbọ̀n báyìí pé ṣé irú àdúrà báyìí wà. Advanced level nìyẹn, postgraduate nìyẹn. Then lẹ́yìn postgraduate wà á dé ìkórìtà prayer kan tá a pè ní professionalism, professional prayer. Àwọn yẹn ti di wọ́n ti kọjá bẹ́ẹ̀. Ẹ̀mí wọn a máa gbé wá fún ọ. Ó dé ìkórìtà kan wà á gbàdúrà, Olúwa pín mi níyà kúrò láàrin àwọn ọmọ ìyá mi. Yes, ìyìn tó ṣẹlẹ̀ sí Joseph nìyẹn. Ó ní ẹni tí a yà kúrò láàrin àwọn ọmọ ìyá rẹ̀. Wọ́n àníjọ́ ṣoríire tí ogun wọn bá jọ wà bẹ́ẹ̀ yẹn jọ máa mú gbogbo wọn ni. Ó gbọ́dọ̀ pínyà. Ọ̀nà bó ṣe máa pínyà ni pé gbogbo wọn máa rí gẹ́gẹ́ bí àjèjì bí ẹni pé kì í ṣara wọn. Gbogbo wọn máa wá persecute ẹ̀, wọ́n máa tà á. Tán bá ti tà á, wọ́n rò pé àwọn fi ṣe níbi ni òun lọ ṣoríire nìyẹn. Àwọn ṣì máa rá mú lójú kan níbẹ̀. Ẹ̀yin kan wà níbí ẹ nílò ìṣòro tó máa dé bá yín, tó máa yọ ẹ̀jẹ̀ ìran, ègún ìran kúrò lára yín. Ẹ̀ẹ̀dẹ̀ ní fẹ́ kó ìṣòro yẹn dé bá yín. Tí ò bá dẹ̀ dé bá yín, ẹ̀ lè kúrò lójú kan. Ẹ̀yin kan ẹ nílò káwọn ọmọ ìyá yín àmọ́ bàbá yín kan tà yín dànù kó lè dáa fún yín. Kẹ́ lè kúrò ní level wọn. Oh my God. Ọ̀rọ̀ tí mo ti ń sọ ti ń le gan.
àwọn tán mature nínú ẹ̀mí ló tètè máa understand. Mo sọ ní orúkọ Jésù Kristi, ìdè bákan náà tó dì ọmọ àwọn ọmọ ìyá àwọn ọmọ bàbá rẹ tí gbogbo yín tẹ́ ẹ ṣe fi ìṣòro jọra yín bí ẹ̀pà, tí kan ò gbé kan bí òwú jàǹgó, tí ẹnìkan ò yọjúra wọn lọ bí ọmọ ìrẹsì. Mo sọ lónìí, ẹ̀mí máa mú ọ jáde láàrin. Ègún burúkú ìpọ́njú tí wọ́n fi dá nǹkó sí gbogbo ẹ̀yin ọmọ ìyá ọmọ bàbá lọ́rùn, tẹ́ ẹ fi ìpọ́njú jọra yín. Mo sọ lónìí, ìwọ jáde kúrò láàrin. Ọwọ́ ogun lára rẹ kó parẹ́. Nínú mẹ́sẹ̀jì tòní yìí kó orí tiẹ̀ ṣe. Nínú àdúrà àtàlẹ́ yìí ọ̀nà rẹ kó là. Ó rí bẹ́ẹ̀, ó ṣẹ bẹ́ẹ̀. Ògo ni fún orúkọ Olúwa. Náà ogun àdàbí alájọbí nìyẹn. Ogun alájọbí, ogun àǹkó, ogun ilé, ogun èèwọ̀, ilá ìgájọ nírè. Ogun ta ló gbé nǹkan báyìí ṣe nínú ìran rẹ rí? Ogun kò ṣẹlẹ̀ rí, kò lè torí rẹ bẹ̀rẹ̀. Ogun burúkú ni. Gbọ́ tí wọ́n ní ẹdún náà mọ̀ gbọ́ pé lágbájá náà òun náà mọ̀ fẹ́ lọ lu òyìnbó. Ǹjẹ́ ara ẹnikẹ́ni tó lọ lu òyìnbó rí nínú ìran wa yìí? Kò mọ̀ sẹ́ni tó lọ lu òyìnbó rí. Bó o ní ti la ẹdún náà kátàkátà wà pàpẹ́ nìkan kan lọ lu òyìnbó nínú ìran wa yìí. Ṣé wáyé kó jẹ́ àbúrò sì kẹfà lọ́nà àbígbẹ̀yìn wa ni ó wàá ṣoríire. Ọmọ ń ti ní ìgbéraga jù olórí burúkú, kò sì ní ṣe é ṣe fún. Nǹkan pèlè nìyẹn ni. Náà ibi tí pọ́lẹ́mù wà ni pé ṣe rí ogun alájọbí ó ṣòro jà. Ta ló ti lálàá kan rí tó yẹ pé bóyá iwin kan tàbí àǹjọ̀nú kan ń bá ẹjà tàbí ẹranko kan ń bá ẹjà, ó ti wá fẹ́ borí ẹranko yẹn bó ṣe fẹ́ pa báyìí, ó kàn paradà, ó kàn di ọmọ kékeré ni. Ta ló ti lárú àláyẹn rí? Ẹni tó súnmọ́ ẹ ló di kíní yìí. Tí ẹnìkan bá ń bá ẹjà tó wá yá tó ń bá ẹni ẹjà tó kàn paradà, tó kàn di ẹni tó mọ̀ rí, ẹni tó súnmọ́ ẹ ló wà ń bẹ̀. Dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹni tó súnmọ́ ẹni eégún tó ń lé ẹ lójú oorun. Tí o bá nígboyà tó bá kún fún ẹ̀mí mọ́ tó bá pàṣẹ pé kí àwọn ojú eégún yẹn ya, wàá rí i pé ẹni tó mọ̀ rí ló wà ń bẹ̀. Àwọn ni wọ́n daṣọ borí tí wọ́n ń yọ ẹ́ lẹ́nu. Dẹ̀ ogun alájọbí o ò lè bá wọn jà direct. Tó bá fẹ́ bá wọn jà wọ́n sọ pé ẹ̀rí kò mọ fámìlì, ẹ̀rí ó ń bá fámìlì jà, ẹ̀rí ó ń bá kíní kan jà, wọ́n ó dẹ̀ mọ súnmọ́ ẹ títí wọ́n ṣe fẹ́ jẹ onítọ̀hún tán pátápátá wọ́n á finish onítọ̀hún tán. Dẹ̀ ẹgbọ́ ilé yìí, ta ló fura sí wípé ní ọ̀pọ̀lọpọ̀ àárín àwọn alájọbí o ò lè lọ bá àwọn fámìlì ẹ tó ẹ̀yin ọmọ ìyá mi, ẹ̀yin ọmọ bàbá mi, mo rí bísínẹ́sì kan tí n bá dẹ̀ rówó ṣe ọ̀nà àtètè lámbẹ̀, ṣé wọ́n máa dáwó bísínẹ́sì fún ẹ? Owó tán máa dá fún ẹ òun nígbà tó bá kú. Wọ́n á dáwó opó sí, wọ́n á ṣe àwọn pé èèyàn wa ni àṣà lè fílẹ̀ kó kú ẹ̀ mọ̀ ṣẹ̀sìn. Even gan wọ́n á bu owó fọmọ tó sì ń kọ́ṣẹ́ lọ́wọ́ pé kan dáwó tí wọ́n fi ra pósí tí wọ́n fi ṣe ètò òkú wọn ló ti kú. Ṣùgbọ́n pé kí wọ́n dáwó fún ẹ kó fi ṣe nǹkan oríire láyé, wọn ò ní dáwó fún ẹ kó fi ṣe nǹkan, wọn ò dẹ̀ ní ràn ẹ́ lọ́wọ́. Tán bá rí rere ẹ, wọ́n á ṣe bẹ́ẹ̀ pé àwọn ò rí ni. Dẹ̀ tí o bá ń ṣoríire dé kóríta kan, àwọn mọ̀lẹ́bí ẹni ní kọ́kọ́ máa bí, torí pé o ti ń kọjá límìtì tí wọ́n fojú díwọ̀n pé tó bá tiẹ̀ fẹ́ dá fún ẹ kò gbọ́dọ̀ dá fún ẹ ju ìpele báyìí lọ. Tó bá ti ń dá fún ẹ kọjá ìpele yẹn, wàá rí pé wọ́n máa change sí ẹ, wọ́n máa pàjúdà sí ẹ, wọ́n ò ní ṣe dáadáa sí ẹ mọ́, wọ́n á mọ wá fọ́ọ̀tì ẹ, wọ́n á mọ wá ẹ̀sùn sí ẹ lẹ́sẹ̀. Òun náà fi mọ́ sọ pé ará ilé ẹni yìí fẹ́ á kú, ṣùgbọ́n wọn kàn ní fẹ́ kó jẹ́ èèyàn ni. Afẹ́ ajẹmọ́fẹ́ ayó tí ń fúnni lóko ìdí ọ̀pẹ ro. Mi ìmọ̀ bóyá ẹ gbọ́, àwọn ìdílé kan wà tó yẹ pé iye wọn ṣí tí wọ́n mọ Ọlọ́run tán dẹ̀ fọkàn wọn fún Ọlọ́run tó yẹ pé wọ́n á ṣera wọn lóṣùṣù ọwọ̀. Tẹ bá rí ìdílé tó ṣera wọn lóṣùṣù ọwọ̀, ẹ rí pé gbogbo ọmọ wa bú jáde. Ṣùgbọ́n kì í sábà rí bẹ́ẹ̀. Tẹ bá kó 100 ìdílé jọ, ẹ máa rí 99 nínú wọn tó yẹ pé tán bá rẹ̀ tó fẹ́ ṣoríire nínú wọn, gbogbo àwọn tó kù máa dáwọ́ jọ jábọ́ ni. Bí wọn rẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa rẹ́ lórí pé wọ́n fẹ́ já ẹnìkan bọ́, wọ́n á make sure tán bá wá jábọ́ tán tó kú tán wọ́n wà mọ́ sunkún, wọ́n ní olóore ti lọ o, ó ti lọ o. Ṣùgbọ́n nígbà tó wà láyé wọn ò ní jẹ́ kó ṣoríire, wọn ò dẹ̀ ní jẹ́ ó gbádùn. Now tí wọ́n bá ti wá mọ̀ yìí pé àwọn eléyìí lóòótọ́ wọn àfẹ́ kó kú ṣùgbọ́n wọn àfẹ́ kó jẹ́ èèyàn, ìwọ ni wàá mọ bí wàá ṣe yanjú ọ̀rọ̀ ara ẹ̀. Wọ́n ní tó bá kọjú sí ẹ kó o ta, tó bá kọ̀yìn sí ẹ kó o ta, tó bá wá ku ìwọ nìkan kí náà ní kó ṣe o, kó o tún èrò ara rẹ pa. Ṣùgbọ́n tí o bá jẹ́ kí iyè rẹ ṣí, tó o bá jẹ́ kí iyè rẹ ṣí,
ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológo tó lógo ju tiẹ̀ lọ ni wọ́n ti gbé mi láàyè má jẹ́ kí wọ́n kà wọ́n kún nọ́mbà wọn. tá bá rí ẹnikẹ́ni tó wà níbi tí ayé dè mọ́lẹ̀ ẹ̀mí mímọ́ kó tú yín sílẹ̀. ẹ gbọ́ eléyìí lẹ́yìn àdàbí alájọbí òun ló wá kù èyí tí mo pè ní àdàbí ìfàyàlùyà. àdàbí kí ni mo pè é? kí ni àdàbí ìfàyàlùyà? àdàbí ìfàyàlùyà òun ni ogun tàbí ìjàmbá tó ṣe ọ́ látọwọ́ ẹni tẹ́jọ níbálòpọ̀. ogun àdàbí ìfàyàlùyà ẹnikẹ́ni ò lè fi jà ọ́ lógun, ẹni tó ti bá níbálòpọ̀ nìkan ló lè fogun yẹn jà ọ́. then ẹ jẹ́ n kọ̀rẹ́tì eléyìí, àwọn kan bìlífù pé ọkùnrin nìkan ni àdàbí ìfàyàlùyà máa ń jà. no, àtobìnrin náà. ẹ gbọ́ ìjìnlẹ̀ àṣírí yẹn bí lẹ́nu. ogun àdàbí ìfàyàlùyà ó ní àdàbí wípé tó o bá gorí mi lókù, ìwọ sì rí o ti gorí ẹ̀. náà ṣé wàá wá undo ó lè undo nǹkan tó ti dù àbí? náà tó bá yẹ pé ó ṣe é reverse nìkan ló lè bọ́, tí ò bá ti ṣe é reverse ò lè bọ́. náà ẹ wá gbọ́ eléyìí, ṣé ẹ wá wò ó, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló wà tó jẹ́ yí pé ogun tó ń jà wọ́n tí wọn ò lè bọ́ nìyẹn. Number one, obìnrin mélòó ló ti gorí ẹ̀? Amen. ṣe rí àdàbí ìfàyàlùyà ogun tó le ní o. ogun yẹn dẹ̀rẹ́ ó máa ń ṣòro ṣẹ́, torí mo lè sọ nǹkan mẹ́sàn-án tó mú kí ogun àdàbí ìfàyàlùyà tó mú kó lágbára. ẹ̀jẹ̀ wà ń bẹ̀ náà, ìsopọ̀ ṣọ̀kan ẹ̀mí wà ń bẹ̀, wọ́n máa ń pe kíní kan ní soul tie. náà àṣírí tó fà á nìyẹn. tẹ́ bá rí ọkùnrin míì tó ní ìyàwó òun àjẹ́níyàwó òun, nítorí náà kóun ti lé lọ, òun ló ń ba aṣẹ́ránṣẹ́ òun jẹ́, òun ló ń bògo òun jẹ́, ìyàwó òun èmèrè burúkú ni, àjẹ́ni. tí ọkùnrin kan bá ní àjẹ́níyàwó òun tó bá lé ìyàwó yẹn lọ, mo lè bá yín bẹ́ẹ̀ tiẹ̀ àjẹ́ ló máa padà fẹ́. tí ò bá padà fẹ́ àjẹ́, ó máa fẹ́ ọmọ ìránṣẹ́ àjẹ́ tàbí àjẹ́ ẹrúsìn, tàbí ọwọ́ àjẹ́ ṣá máa wà lára ẹ̀. tí ẹnìkan bá ní èmèrè níyàwó òun tó léyàwó ẹ lọ wádìí ẹ̀, èmèrè ló máa padà fẹ́. àyàfi tó bá jẹ́ pé ìyàwó tó lé lọ kì í ṣàjẹ́ ló kù. tó yẹ pé ìyàwó tó lé lọ kì í ṣàjẹ́, tó kàn parọ́ ọmọ pa jẹ́ ni tó fi lé lọ, tó wá fẹ́ ẹlòmíì ni kò fi ní fàjẹ́. tó bá dẹ̀ máa fẹ́ ẹlòmíì, irúgbìn àjẹ́ ló máa wà lára ẹni yẹn. reason ni wípé àdàbí tún máa jà náà, torí wípé ó yan obìnrin tó lé lọ yẹn jẹ, ó parọ́ mọ́, orí ẹ̀ máa jà. àdàbí kan wà, máa ṣiṣẹ́ débẹ̀ náà, a máa ń pè ní àdàbí bó bá ṣe pé bẹ́ẹ̀ là ń ṣe é lókù. ìkan nínú àwọn àdàbí 9 ni. ogun yẹn le gan o, ẹ má fi ṣeré o. ihun tó ń ja ọ̀pọ̀lọpọ̀ nìyẹn lénìí o. èmẹ́ o. à ń pè kíní kan ní soul tie. ẹni tí ìbálòpọ̀ ti dà yí pọ̀, ẹni yẹn ó lè remote control ayé ẹ. bẹ́ẹ̀ ni. tí àwọn ọmọ ẹ̀dá tá bá mọ àṣírí ìdè tó wà nínú ìbálòpọ̀, àní dédé jẹ́ kẹ́nìbọ̀dì kó bá wa lò pọ̀. ṣùgbọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà iye wa òṣì, ẹ̀ẹ́rẹ́ lómi gan casually, abẹ́lé ìsùn, ilé àbásùn. Number one, ẹ̀jẹ̀ gbogbo àwọn tó ti bá sùn yẹn ó ti dàpọ̀ mẹ́jẹ̀. ẹ̀jẹ̀ tó yẹ pé red ni tẹ́lẹ̀, pure red, blood red pure. ṣùgbọ́n nígbà tó ti bá ẹni tó ti orí ẹnìkan tó yẹ pé ègún ti wà lára ẹ̀, ó ti bá sùn, ó ti pollute ẹ̀jẹ̀. ó ti bá tènìyàn ṣẹbọra kan sùn, ó ti pollute ẹ̀jẹ̀. àbábọ̀ at the end of the day, ẹ̀jẹ̀ ẹlòmíì tó yẹ kó jẹ́ pure red, ó ti wá di bíi rakọ̀rakọ̀, kò jọ black, kò jọ brown, ó ti pollute, ó ti wà contaminated. náà tí ẹ̀jẹ̀ rẹ bá dẹ̀ ti wà contaminated, ègún ẹ̀ máa ja onítàn, then ayé onítàn máa pín yẹlẹyẹlẹ. Praise the Lord. Ogun ni. ká mọ̀ tí ìwà sọrú àwọn ọkùnrin kan tí wọ́n bá obìnrin kan sùn tán pẹ̀lú àdéhùn wípé àwọn ò fẹ́, wọ́n promise ẹ̀ pé àwọn máa fẹ́, nìyẹn ṣe gbà kó bá sùn, ó bá sùn tán ló lóun ò fẹ́ mọ́. bí adìyẹ, àkùkọ adìyẹ, nígbà tó lé abo lọ, màá kọ́lé fún ẹ, màá ralẹ̀ fún ẹ, màá kọ́lé fún ẹ, màá ralẹ̀ fún ẹ, màá kọ́lé fún ẹ, màá ralẹ̀ fún ẹ, màá kọ́lé fún ẹ, màá ralẹ̀ fún ẹ. nígbà tó ṣe tán,
ló bá fi ìyẹn halẹ̀ mi ní kọ́lé fún ẹ mọ́ mi ní ralẹ̀ fún ẹ mọ́ nìyẹn ní èmi ló ṣàkọsí àmì nìyẹn bá ta láṣẹ. Ta ló mọ̀ yìí pé irú ogun bẹ́ẹ̀ kì í sàn lára ọkùnrin bọ̀rọ̀bọ̀rọ̀ yóò balẹ̀ títí labalábẹ́ ẹ̀ fi máa wọgbó lọ torí obìnrin yẹn máa ṣépè fún. Number 1 tí obìnrin yẹn bá bọ́ra sílẹ̀ ní ìwòǹwò èpè tó bá ṣẹ́ tímọ́tímọ́ létí mọ́ rí ni tí kẹ́ ló máa mọ́ ká mọ́ ti sọ pé obìnrin mi àtúnwà fọwọ́ ba ojú ara àtúnwà gbé ṣépè. Praise the Lord. Then ọkùnrin tó bá fẹ́ bọ́ nínú ègún ìfàyàlùyà àdàbí ìfàyàlùyà obìnrin tó ti ṣèlérí fún kó tó bá sùn ó gbọ́dọ̀ lọ mú ìlérí yẹn ṣẹ kó lọ ṣe restitution. Tó o bá ṣe restitution kó bẹ́ẹ̀ gbogbo wòlíì àgbáyé ò ní rí ẹran lọ́wọ́ ẹ tú dànù. Intelomi ò mọ̀ nìyẹn ó rò pé ó ti jẹ lọ ó ò jẹ lọ àlọ́ ló lọ àbọ̀ ń padà bọ̀. Ìgbà tí àbọ̀ máa padà bọ̀ ìpadàbọ̀ Abidjan ni ó máa léwu gan. Mi mọ̀ bóyá ẹgbọ́n tí mo sọ because nǹkan yẹn ló ń ṣẹlẹ̀ ẹ̀rẹ̀ mọ́ wá wò ṣé àmọ́ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ègún yẹn ń jà lẹ́nu torí pé ọkọ tí wọ́n fẹ́ ọkọ tó ti forí gbèpè lọ́dọ̀ obìnrin kan ni. Náà irú ọkùnrin tí obìnrin ti gbé gégùn àdàbí ìfàyàlùyà ìyẹn ni wọ́n wá lọ kàgbákò ẹ̀ ni wọ́n lọ fẹ́ ṣe wọ́n pé ìyá yẹn ìwọ ló forí ko ìyá abẹ ni wọ́n lọ jẹ́ wàá kàn nípa fẹ́fẹ́ mọ̀ ṣọwọ́ òdì sí ọ ni wàá kàn mọ́ kíyèsí pé láti pàwọ́ ti wọlé ọkọ yẹn lórí burúkú ti ń dé bọ́ ọ reason ni pé àjẹkù ìyá ẹnìkan ni wọ́n wá ń jẹ. Mi ìmọ̀ bóyá understand kìíní yẹn ṣé nínú ayé ta wà yìí ìjìnlẹ̀ ni o mystery ni o ẹni tọ́lọ́ ń bá ṣí lójú òun ló máa understand. Àìmọye àwọn èèyàn ló yẹ pé ogun ń jà wọ́n lónìí wọn ọ̀rọ̀ kan síbi tó gun yẹn ti wá wọn àdẹ lóró kan síbẹ̀ láyéláyé àfi tẹ́ẹ̀mì mímọ́ bá ṣí wọn níyè débẹ̀. Ibòmíì náà máa darí àdúrà wọn sí àdúrà yìí ò dẹ̀ nígbà ẹ̀ sí bì. Ó dà mo sọ tán ọmọkùnrin kan òun àtìyàwó ẹ̀ wọ́n mú wá bá mi lórí òkè sí òní amen. Wọ́n bí ọmọ àkọ́kọ́ wọ́n ṣèkómọ ayé gbọ́ ọ̀run mọ̀ gbogbo everybody wọ́n bá wọn yọ̀. Nígbà tí wọ́n ṣèkómọ yẹn tán ègbèrègbè ọmọ yẹn tó wọ́n ìyàwó ó lóyún mi. Bí ìyàwó ṣe lóyún mi ìtàn báyìí tí wọ́n ṣe ìkómọ ọmọ tuntun tán ìjọ́ kejì lọmọ àkọ́kọ́ kú. Èèmọ̀ irú kí lè yìí wọ́n ṣe yéyéyéyé wọ́n sunkún wọ́n rẹ̀ wọ́n dákẹ́ ó tán. Ọmọ yẹn tó wọ́n tún lóyún mi. Nígbà tí wọ́n tún bímọ mi tán wọ́n ṣe ìkómọ tán ọjọ́ kejì lọmọ tí wọ́n bímọ lé lòun náà tún kú. Kí ló ń ṣẹlẹ̀ ẹ mọ̀ wọ́n ti wá kíyèsí pátá yín. Wọ́n ṣe wọ́n ní káwọn wòlíì kan bá wọn gbàdúrà lọ lé àwọn aláàfáà nǹkan kan wọ́n tún lóyún mi. Wọ́n tún bímọ nígbà tí wọ́n tún ṣèkómọ yìí tán bímọ lé tún fò sánlé ó tún kú. Ìyàwó bá yarí ló bá lóhùn fọkọ mọ́ lọkọ náà bá ní olórí burúkú ní ìyàwó ẹlẹ́sẹ̀ òsì ni nìdílé wọn bá dàrú ló bá di wàhálà. Ẹnìkan ló wá ní kan mú Muslim dẹ̀ ni wọ́n lẹ́nìkan wá ní kan mú wọn wá bá mi. Nígbà tí wọ́n mú wọn wá bá mi abẹ̀ sí nígbàdúrà tí ń gbàdúrà Olúwa má jẹ́ kó ṣẹlẹ̀ mọ́ Olúwa wọn gbọ́dọ̀ bímọ kú mọ́ Olúwa wọn gbọ́dọ̀ bímọ kú mọ́ agbàdúrà fún wọn. Later mi ìgbàdúrà lórí ọ̀rọ̀ wọn nǹkan míì ni mo ń ṣe lẹ̀mí ọlọ́nkàn sọ fún mi wípé ọmọkùnrin yẹn pé kí n lọ pé ó ní nǹkan kan tó bò mọ́lẹ̀ tí ò bá jẹ́wọ́ àdúrà wa ò lè gbà lórí ẹ̀ wọ́n tún máa bímọ míì kù. Mo bá pe ọkùnrin yẹn mo bá ránṣẹ́ sóhun àtìyàwó mo bá sọ fún ó ní kò sí nǹkan kan lóhun òpààyàn rí nǹkan kan ṣẹlẹ̀ kíní kankan mo ní ẹ máa lọ ṣùgbọ́n Olúwa sọ fún mi pé tó ò bá jẹ́wọ́ nǹkan yẹn ẹ bó ṣe máa gbọ́mọ sin nìyẹn títí ewu orí wàá ṣe fi ewu orí wọ kòtò láì lọ́mọ láyé. Ó ní kò sí nǹkan kan ló bá lọ. Later wọ́n ṣe padà wá níyẹn pé wọ́n fẹ́ rí mi náà bá wá rí mi ìgbà tán wá rí mi ló wá sọ̀rọ̀. Àṣé nígbà tí ò tí ì níyàwó ọmọbìnrin kan wà ní agbègbè ibi tán ń gbé. Ọmọbìnrin yẹn mi ìmọ̀rúkọ ta lè pé bóyá bí ń bẹ́ sáì ní ó di ni kò dẹ̀ tún lè sọ̀rọ̀ but ọmọ yẹn bó ṣe yóò di tó dẹ̀ ya di tító ó beautiful very beautiful ó di. Ọlọ́run dáadáa ó parí iṣẹ́ sí lára. Lọ́mọkùnrin wa ní òun dẹ̀ láìkì ọmọ òdì yìí òun dẹ̀ fẹ́ pé kó ń jẹṣẹ́ wò. Ṣé ẹni pé ní tọ́pọ̀lọpọ̀ ń sọ ní ẹ̀táyé wọn tán fi kàgbákò orí burúkú tó ń bá wọn títí dòní pé kó ń jẹ lọ lára ẹ̀ wọ́n kì í jẹ lọ sórí
tí nǹkan kan bá wà tán ń pè ní pé kò jẹ lọ kì í ṣe kò ní í ṣe pẹ̀lú ìbálòpọ̀ tó bá báyàn lòpọ̀ o ò jẹ lọ o ò lọ ẹni tó bá bá lòpọ̀ o ò lọ ẹni yẹn lè padà fa ẹlẹ́dẹ̀ ẹ̀ padà lẹ́ni táyì tó bá fẹ́ fà yìí torí pé o ti wà lára ẹ̀ o ti wà lára ẹ̀ ṣògbọ́n ló wá lò ń lọ ló jẹ lọ ọ jẹ lọ kankan o ló bá lọ bá odi yẹn ó ṣàfọwọ́ sọ̀rọ̀ fún odi yẹn pé òun fẹ́ bá sùn odi yẹn lòun ò ṣe o àwọn oníkílódé yẹn mọ̀ ṣe rí àwọn ọkùnrin ò dáa o ó mọ bó ṣe máa brainwash obìnrin bó ṣe máa mesmerize ẹ ó mọ bó ṣe máa ṣoríṣiríṣi tó bá ń wá nǹkan ọlọ́run ló mọ bó ṣe fọwọ́ júwèé sọ fóbìnrin yẹn tó ṣáà sọ tó ṣáà mọ orí ẹ̀ wálẹ̀ lóbìnrin odi yẹn bá ní tò in tó ṣẹlẹ̀ ni pé òun ò ṣe boyfriend ni o ẹni tí ó fẹ́hun lòun fẹ́ ló bá fọwọ́ ṣe sí ló demonstrate ló ní kó mọ̀ wọ́rì pé kó fọkàn balẹ̀ òun máa fẹ́ ó dẹ̀ mọ̀ pé rọ́lò òun patan odi yẹn ó wá promise odi yẹn lodi yẹn náà bá ní okay no problem òun ti gbọ́ lóbìnrin yẹn bá gbà fún kó bá òun sùn ó bódi sùn tán ṣẹ̀mẹ̀ pé nǹkan tóun wá ni pé kó ń jẹ lọ ó bódi sùn tán ó ti rò wípé ó ti tán síbẹ̀ nìyẹn àṣé kò tán síbẹ̀ kò pẹ́ lẹ́yìn bí oṣù méjì àbí nǹkan lòdì bá ṣẹ́wọ́ sí pé òun fẹ́ rí kò tí ọkọ̀ dòdì lóhùn ó ti pẹ́ tí yẹn ti ń lóhùn fẹ́ rí kò dá lóhùn aṣojú nù ni nìyẹn bá wa kàn ìgbà tí yẹn wa kàn nìyẹn bá ẹmọ̀ hàn ti jọ mọ mẹ́tọ́dù ara bọ́ ṣe jọ ń bára wọn sọ̀rọ̀ nìyẹn bá ṣe sọ fún pé tó ó ti dòun o wọ́n dà bó ṣe change ojú nìyẹn àbó yá wèrè ni dódódó ó yá wèrè módì nìyẹn ní kí lòun sọ òun ti lóyún lòun sọ ṣe bí ìwọ nìkan náà lòun bá sùn òun ọ̀bẹ anybody sùn bó ṣe yarí módì lọ́wọ́ nìyẹn lòdì bá nírú èwo rè làwọn ará ilé odi bá ń rí pé odi ti lóyún náà bá bi odi lòdì lòun lóyún lóòótọ́ ta ló lóyún ló bá júwèé làwọn ará ilé odi bá lọ sílé bọ̀dá yìí náà bá lọ sọ pé tó ọmọ yín fọmọ wa lóyún o náà bá pè náà bá ní tó ẹ jẹ́ àbí ọmọ wa ń gbọ́ ọmọ wa wọ́n ló fọmọ wọn odi lóyún ó ní òǹdà ṣó lè sọ bẹ́ẹ̀ lójú mi ni kò lè sọ lójú mi ṣé oyún fò mọ́ ni àbó já wèrè ni lòun àtó díbájọ kó jí ló díbá ní ìwọ ló bá ń sùn bó ṣe yarí nìyẹn ó tiẹ̀ fẹ́ náwó dí gan tó pakuru mọ́ ló díbá ń sunkún ṣẹ́mọ̀ ó dí kò tún lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ń dùn ẹlẹ́dàá ẹ̀ ṣùgbọ́n kò rí ọ̀rọ̀ sọ làwọn èèyàn bá ní ó da ẹ filẹ̀ kò sí fólẹ̀ àfẹ́ wàhálà ló bá lọ wọn ni ẹwẹ́ kìlọ̀ fọmọ yín o kó bá mójú ẹni tó parọ́ mọ́ tó bá parọ́ irú èmi ló ń parọ́ àbọ̀ ó yáwé máa change ẹ̀mí lọ́wọ́ ń sìn ẹ mọ bá ṣe máa ń gbójú lórí irọ́ ló bá ṣe bẹ́ẹ̀ ok ló di yẹn ló bá sunkún ọjọ́ yẹn odi ò jẹun odi ń ké ọjọ́ kejì odi ò jẹun àwọn èèyàn yẹn odi wá ń rò wípé òun ò gbọ́ràn òun ò lè sọ̀rọ̀ òun ò tún wá wà nínú oyún ìbànújẹ́ òun ò tún wá bímọ ọmọ tí ò ní bàbá pé irú ayé burúkú wo lòun wá yìí ọ̀rọ̀ yẹn dùn odi gan lòdì bá rò ńjọ́ kan ní ò bá rí irò mọ́ ló bá mú cup ó bu kerosene díẹ̀ sí ó da petrol díẹ̀ mọ́ ó ju kán sí ó fọ́n ròǹbó wẹ́wẹ́ sí ó ju sọ́lẹ̀ lásán méjì sí ó bu ọ̀tá pìàpìà mọ́ ó ju rambo sínú ẹ̀ ó da sniper mọ́ pẹ̀lú gamale 20 ó fin tarí sí ó mú flinti ó fin sí ó bá fi ṣíbí pòpọ̀ ó díbá ní tó ikú yájẹ̀sín lọ òun ò ní bímọ sínú ìbànújẹ́ ṣùgbọ́n ìwọ ọmọkùnrin yìí àdàbí tí kì bá ṣe pé ó bá ń sùn tó parọ́ ló kù o ò ní bí àbíyè láyé àbígbìn àbísin ló mọ̀ bí títí ògùn ayé rẹ̀ ó ṣe rẹ̀ dànù pátápátá ló bá gbé kínní mu ó dínkù o ariwo ọ̀fọ̀ ṣẹ̀ nínú ìdílé àwọn odi ìyá odi gbára dán ṣálẹ̀ bàbá odi ìmí ẹ̀dùn àròkanlẹ̀ ọmọkùnrin
òun yan kiri ń tiẹ̀ ó ń gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀ rẹ̀ dí ó yan ló ń yan bọ̀ ìgbà tó yá ó rí olólùfẹ́ tiẹ̀ tó fẹ́ fẹ́ sílé ó bá fẹ́ ẹ̀yìn ìgbà tán fẹ́ ra tán òun ni àjálù burúkú tí mo sọ ìwà bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nígbà tó ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mi wọ́n ní ó ṣe eléyìí tán ọ̀hún ó bá ṣubú lulẹ̀ lórí iṣẹ́ ó bẹ̀rẹ̀ sí ní sunkún mo ní lọ pe bàbá àti mọ̀mọ́ ẹ̀ wá ó bá lọ pè wọ́n wá ó yá fẹnu ara ẹ̀ sọ fún wọn ni bàbá ẹ̀ bá káwọ́ lérí mọ̀mọ́ ẹ̀ náà bá ń gbára yílẹ̀ pé ó bá ti jẹ́wọ́ fún wa ṣé bẹ́ẹ̀ ni ká mú tira ká tọ́jú ẹ̀ kó fi bímọ tó bá dẹ̀ mọ̀ pé ò ní gba ò ní fẹ́ ṣé bá àtọ́jú ẹ̀ oyún àtọ́jú ẹ̀ yóò bí láyọ̀ ó ti pa ọmọ yìí ti pa wọn. kí la wá ṣe àdàbí dẹ̀ ni kò sí wòlíì tó lè gbarú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ ọrú ogun bẹ́ẹ̀ àdúrà púpọ̀ ò lè kó yọ olúwa kí ni ká ṣe ẹ lọlé àwọn odi kẹ lọ jẹ́wọ́ wọ́n ní wọ́n pa àwọn mo ní wọ́n pa ẹ lóòótọ́ yẹ́sà tí ẹ bá rántí ọjọ́ ìdájọ́ ẹ ní ṣèkà ẹ jẹ́ ń sọ kinní kan ẹ jẹ́ ń sọ eléyìí fún yín eléyìí ẹ jẹ́ ń sọ fún yín àwọn tí òye ò bá yé ó máa ṣì mí gbọ́ ṣùgbọ́n kò sí fún àwọn elementary Christian ó wà fún àwọn advanced level nínú ẹ̀mí kò sí ìdáríjì ẹ̀ṣẹ̀ níbì kankan kí ni mo ní kò sí ẹ tú dànù nínú spiritual realm kò sí ní tán pè ní pé dáríjì ẹ̀ṣẹ̀ mọ́ tan rẹ jẹ ẹ lọ tú dànù ẹnìkan ní ìdáríjì ẹ̀ṣẹ̀ táwa rí gbà àwa kìrìsìtẹ́nì kan mọ́ tan rẹ jẹ àwa kìrìsìtẹ́nì ò rí ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gbà èèyàn ò kí bíbélì sọ wípé bí ọwọ́ fọwọ́sowọ́pọ̀ ẹlẹ́ṣẹ̀ ò ní lọ láì jìyà kò sí ẹ̀ṣẹ̀ kankan tí kò ní jìyà nínú ẹ jẹ́ n ṣàlàyé nǹkan kan fún wa ṣe rí ẹ̀ṣẹ̀ wa ìyà ẹ̀ wà ń bẹ̀ ṣe ń gbọ́ mi kò lọ ìyìn tí a fi bọ́ ẹ jẹ́ n ṣàṣírí ẹ̀ fún yín lénìí bóyá ẹ lè má mọ̀ torí ẹlòmíì kò kẹ́kọ̀ọ́ débẹ̀ rí ṣùgbọ́n mi sòótọ́ fún yín lónìí gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ ìjìyà ẹ̀ wà ń bì kan but in tó mú ká bọ́ òun ni Jésù farabalẹ̀ amen Jésù ò kó ẹ̀ṣẹ̀ wa lọ o Jésù ò ṣe kí ni kò kó ẹ̀ṣẹ̀ wa lọ ó gbà sórí ara ẹ̀ ni ṣe rí ìyà ẹ̀ṣẹ̀ tó yẹ ká jẹ kò lọ lọ́fẹ̀ẹ́ kò lọ lófo abẹ́wò lórí Jésù ni mi ìmọ̀ bóyá ẹ gbọ́ ẹ lọ wá díẹ̀ Ọlọ́run ò kí ń dáríjìyàn spirit ò kí ń dáríjìyàn kò sí dáríjì nínú spiritual realm Ọlọ́run ò dáríjì ayé ìpè nítorí náà nǹkan àti kẹ́ṣẹ̀ aráyé lọ́lọ́run ti dáríjì ayé irọ́ ni kò sí ní tán pè bẹ́ẹ̀ báyìí wò fi kọ́ wa bẹ́ẹ̀ ìdí ni pé kò ṣeé ṣe kí èèyàn lọ láì jìyà ẹ̀ṣẹ̀ èèwọ̀ ni kò sẹ́ni tí kò ní jìyà ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí o bá ní jìyà ẹ̀ṣẹ̀ rẹ ẹlòmíì máa mọ̀ọ́mọ̀ jìyà yẹn ni mi mọ̀ bóyá ẹ gbọ́ ìjìyà ẹ̀ṣẹ̀ tó yẹ káwa jẹ òun ni Jésù jẹ kò lọ lófo kò lọ lásán ikú tó yẹ káwa kú ni Jésù kú tí Jésù ò bá yọ̀ǹda rẹ̀ pé òun gbà tó ń ṣe lónìí ó sì máa di wàhálà lọ́jọ́ kan orúkọ Jésù Ọlọ́run fàánú gbà mí àṣìṣe tí mo ti ṣe tí ẹ̀san rẹ̀ ń kélé mi lórí gbà mí bàbá ó yẹ gbàdúrà àṣìṣe tí mo ṣe tí ìyà rẹ̀ ń jẹ mí tí ẹ̀san rẹ̀ ń kélé mi lórí ṣàánú mi bàbá dádì mọ́mí ẹ sọ̀rọ̀ gan ṣàánú fún mi Jésù Olúwa wa ẹ gbọ́ eléyìí mi ìmọ̀ bóyá nǹkan tí mò ń sọ ìbóyá yé wa ṣe rí tí a bá understand wípé ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni ò lọ lọ́fẹ̀ẹ́ ìjìyà ẹ̀ máa wà á ní ṣe bá ṣe ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wa à ń misuse orí ọ̀fẹ́ à ń abuse orí ọ̀fẹ́ kò dẹ̀ rí bẹ́ẹ̀ ọjọ́ ìdájọ́ máa le gan ẹ lọ wo láti inú Genesis dé Revelation ta lẹni tí ó ṣẹ̀ tí kò jìyà ẹ̀ṣẹ̀
mi rí ẹni náà, kò sí ẹni náà títí dìsìn àwọn èèyàn ṣì ń jìyà ẹ̀ṣẹ̀ wọn, ìjìyà ẹ̀ṣẹ̀ ṣì wà. Bíbélì sọ pé bí ọwọ́ sowọ́pọ̀ ẹlẹ́ṣẹ̀ ò ní lọ láì ṣe kí ni, láì jìyà. Bọ́wọ́ sowọ́pọ̀ dọ̀túnla mẹ́jọ ẹlẹ́ṣẹ̀ máa jìyà ẹ̀. Nǹkan tí kò jẹ́ káwa jìyà mọ́ òun ni ìyà tí Jésù ti fara dí. Ìyà tí Jésù dẹ̀ fara dí fún wa under condition ni, ó ní terms and condition to be met. Kí ni terms and condition yẹn? Òun ni wípé tí a bá ti gba Jésù ní Olúwa tán kí a dẹ̀ máa tẹ̀lé nínú ìwà mímọ́ tòótọ́. Ṣùgbọ́n tó bá padà lẹ́yìn Jésù Kristi, ìyà ẹ̀ṣẹ̀ wàá padà lọ forí kó gbẹ̀yìn. Then tó bá ti wá mọ òtítọ́ tán, lẹ́yìn ìgbà tá ti wá wẹ̀ ọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ àtijọ́ tán, ó wá padà, ajá rẹ wá padà sínú èébì, ẹlẹ́dẹ̀ rẹ padà sínú ẹrọ̀fọ̀. Ìgbẹ̀yìn irú wọn máa burú ju ti ṣáájú lọ. Ṣé rántí pé Báíbù sọ bẹ́ẹ̀? Mi mọ̀ bóyá nǹkan tí mò ń sọ yìí ń yé wa. So ẹ mọ̀ pé àdàbí ìfàyàlùyà ni mo sọ débẹ̀. Then a máa ń pe àdàbí kan náà ní àdàbí àfọwọ́fà. Ogun àdàbí àfọwọ́fà. Ogun àdàbí àfọwọ́fà ó ní jìyà, wàhálà, làálàá, làásìgbò tó dé bá ènìyàn nípasẹ̀ ogun tó fọwọ́ ara ẹ̀ fà. James chapter 4 verse 1, níbo ni ogun ti wá? Níbo ni ìjà sì ti wá? Láàárín ara wa akọ́ ló ti wá. So ọ̀pọ̀lọpọ̀ ogun ló ń wọnú ayé àwa ọmọ ẹ̀dá nítorí àdàbí àfọwọ́fà. Kí ni àdàbí àfọwọ́fà? Ohun ọwọ́ mi ò tó, máa fi gọ̀gọ̀ fà á. Òun lọ̀pọ̀lọpọ̀ ọmọ ọgbọ̀n ọdún, aláìgbọ́n ọmọ ọgbọ̀n ọdún tó jókòó sí igi àgbọn, tó fẹ̀yìn ti igi àgbọn, tó gbàgbọ́n kárí, tó ń fi rùgbọ̀n tún lé àgbọn. Ṣé mọ̀ pé tágbọ́n bá ta nírùngbọ̀n yóò gbọ́n ọmọ ọgbọ̀n ọdún tí ò gbọ́n ni. Praise the Lord. Now ẹ gbọ́ eléyìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ìjì ń jà, tó gun ń jà lónìí, ẹ lọ wádìí ẹ wò, àwọn fún ara wọn ni wọ́n lọ fọwọ́ ara wọn fa wàhálà. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà yóò tán náà ń ṣeré bẹ́kùnbẹ́kùn. Ọ̀kẹ́rẹ́ jẹun yóò tán ó ṣe kù gbẹ́ndú sọ́lọ́dẹ. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ogun tó jà wọ́n lónìí kò lọ́wọ́ ogun oṣó níbẹ̀, kò lọ́wọ́ ogun àjẹ́ níbẹ̀, ogun àdàbí ọwọ́ ara wọn ni. Ẹ sì ń bí. I'm telling you the truth. Ogun ni tí wọ́n fọwọ́ ara wọn fà sínú ayé ara wọn. Praise the Lord. Ọmọbìnrin kan, òun wà ní secondary school, òun àtọkùnrin kan wọ́n ń fẹ́ra wọn. Ọ̀rẹ́ ẹ mọ gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí, ẹ kẹ́kọ̀ọ́ mbẹ̀. Ó wá ní ọ̀rẹ́ òun ní kó ń sì ń lọ sọ́dọ̀ bàbá kan, ó wá lọ bẹ̀. Ọ̀rọ̀ yìí ti pẹ́ gan. Ibi ibẹ̀ yẹn ó wá jẹ́ gàá. Ẹ mọ̀ bí wọ́n ń pè ní gàá. Àwọn ará àgbòrò ò lè mọ gàá, àwọn aráàlú òkè ló lè mọ bí wọ́n ń pè ní gàá. Gàá Fúlàní. Gàá ni abúlé tàbí ìletò àwọn Fúlàní la máa ń pè ní gàá. Ìletò àwọn Fúlàní, níbi ibẹ̀ yẹn wọ́n á kọ́ ilé kótópókótópó tí wọ́n á fi bí amọ̀ tàbí bí ìmọ̀ tí wọ́n á fi kọ́ bí hut. So ó wá ní òun á sin ẹni yẹn lọ sí gàá àwọn Fúlàní lọ́dún náà lọ́hùn. Ó nígbà táwọn dọ́dọ̀ àfáà yẹn gbé omi jáde báyìí sínú bàsíà, ó pèdè sí, ó nawọ́ sí, ó pèdè. Nígbà tó pèdè yẹn sí lójú àwọn báyìí, lójú báyìí, iná dẹ̀ ṣẹ́yọ lórí omi. Ọmọdé ò débi ẹ̀rù ò bá. Iná dẹ̀ ń jò lórí omi báyìí. Ó lẹ́rù bá. Ó ní bàbá àfáà yẹn ni ọ̀rẹ́, ṣe pé ọ̀rẹ́ lòun sìn wá. Ni kò bá sọ nǹkan fọ́ọ̀rẹ́ mọ́, ló bá kọjú sóhun, ló bá ń jíṣẹ́ fóhun. Ló wá ní òun fẹ́ ọmọkùnrin kan. Ọmọkùnrin náà dẹ̀ rí ológun alásìkí ni. Pé tó bá bọ́mọ ẹ lọ́wọ́ ò lè ṣoríire mọ́ láyé. Bàbá kí láwàá ṣe tí kó má bàa bọ́. Ó ní bàbá yẹn bá sọ fún un pé tó o bá fẹ́ kó bọ́mọ ẹ lọ́wọ́, lọ́dọ́gbọ́n mú èékánná ọwọ́ ẹ, èékánná ẹsẹ̀. No, èékánná tarẹ̀, èékánná tọmọbìnrin yẹn, pé kó lọ mú èékánná ara ẹ̀ wá, èékánná ọwọ́ ara ẹ̀, èékánná ẹsẹ̀ ara ẹ̀, irun orí àti irun damblo. Ó ní òun làwọn ò fi ṣe iṣẹ́. Ó lẹ́rù tí ẹ̀wọ̀n kan bá òun lọ́rẹ̀ òun yẹn ló ń encourage pé kó mọ́ wọ́ọ̀rì, bàbá dà òun ò ṣẹ̀ṣẹ̀ mọ́ wá. Ẹ mọ ìmájà àwọn ọmọ secondary school, ìyá wọn wà ní later struggle àti wọ́wọ́ school fún wọn. Ó ló bá ní òkè kò sí problem. Ó ló bá lọ fa wá, ló ń bá lọ fa, ó lóun kó lọ sọ́dọ̀ àfáà yẹn. Ó nígbà táwọn dọ́dọ̀ àfáà yẹn,
ó ní ṣojú náà làáfà yẹn ṣe jó ló dẹ̀ lọ papọ̀ ló ṣe ní lẹ́búlẹ́bú ó ló wá kù ó wá lọ ó ló wá dì sínú pépà ó ló wá fún un pé kóun lọ fi ṣe ọbẹ̀ kóun dẹ̀ make sure pé ọmọkùnrin yẹn jẹ ó ló ń ṣe o ó lóun rántí pé ewédú ló ń fi sè pẹ̀lú ẹran náà mọ̀ ó sè ó lóun dẹ̀ dùn ó lóun wá rúmọ̀lá fẹ́lẹ́fẹ́lẹ́ sí ó lóun dẹ̀ mọ̀ pé láìkí àmàlà ó ní òun wá dúró tí oníṣojú náà ló ṣe jẹ́ ó lẹ́rù tí wọn kọ́ ń bá ń pè é kó mọ̀ lọ fura ó ló dẹ̀ jẹ́ ó ló jẹ́ ó ní kódà gan ó tún lá ọbẹ̀ yẹn ó ní in fact ó yà wọn lẹ́nu láì ṣe pé àfi bí ẹni pé ó ti mọ̀ ẹ́ pé kí ni ó ló lá ọbẹ̀ yẹn débi pé ó ní ọbẹ̀ mọ́tò ó ní torí òun mọ̀ ó lóun ò béèrè owó lọ́wọ́ ẹ̀ òun mọ̀ wá pé kó lè dùn pé kó ṣáà lè jẹ́ ó lọ́bẹ̀ yẹn dùn tó ń ta sánsán ó ló lá ọbẹ̀ yẹn tán gbà tó kala ó ló tún gbé ọbẹ̀ yẹn láì ṣé mọ iye ọkùnrin tó ti tẹnu gbó bí ọwọ̀ ẹ mọ iye ọkùnrin tó ti tẹnu fàya bí ọ̀bẹ tí Ọlọ́run bá ṣí ọkùnrin míì lójú tó bá mọ tóun jẹ ó máa wọnú biribiri ọjọ́ 15 tó máa tọwọ́ bọ̀ náà fún báyìí ó sì ti jẹ irú àwọn oúnjẹ bẹ́ẹ̀ dẹ̀ ló máa ń sáré lọ yípọ̀ mọ́ omi ara àtẹ̀jẹ̀ ó parí nìyẹn ó ní bó ṣe jẹ́ tán báyìí ló bá wo mọ́ nǹkan kókó ló ń dandan òun fẹ́ wọn ló ní ẹ̀ṣẹ̀ bá ti ń fẹ́ra wa náà tẹ́lẹ̀ náà ṣùgbọ́n lóòótọ́ ti ń fẹ́ra tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsìn báyìí òun fẹ́ fẹ́ ọ gidi ni o nǹkan kan ó ní bó ṣe bá òun sùn nìyẹn ó ló bá òun sùn tán àwọn fámìlì bá ní tò ta ló fún ẹ lóyún ló máa san ló bá ní ẹ kò lè ó yá nìṣó bèbí ó sọ fún wọn nǹkan kan ó ní ló bá lọ dọ̀bálẹ̀ síwájú àwọn òbí ẹjọ́ ló ń fọmọ yín lójú ẹjọ́ dáríjì òun fẹ́ràn ẹ̀ ni òun nífẹ̀ẹ́ ni òun ò fẹ́ bó ló ṣe wá fẹ́ ìwọ ọmọ secondary school lóhùn òun ní lọ school mọ̀ òun mọ̀ lọ ṣọ̀kadà ó ní bó ṣe lọ ń ṣọ̀kadà nìyẹn. nǹkan wà lóòótọ́ o táwọn èèyàn máa ń jẹ o mi ní tàn yín tẹ́ bá gbọ́ tán bá sọ pé ti jẹ̀fọ́ tán bá sọ pé ọkùnrin ti jẹ̀fọ́ ṣe rò pé nǹkan lásán ni ẹ̀fọ́ lásán mọ̀ kọ́ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ mọ́ ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ẹ mọ̀ tẹ̀tẹ̀ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ àti ṣọkọ kì í ṣe ṣọkọ yọkọtọ ẹ̀fọ́ ṣọkọ dìrìndìn kò sí ọkùnrin tó rí ẹ̀ bá ti gbà bọ̀dẹ̀ tó bá ti jẹrú ẹ̀ ẹ̀rín mísímísí ní ó mọ̀ rin bí onírasmọ́ndẹ́ títí wọ́n ṣe lu ogun àsìkí ẹ̀ta nígbàjọ tán kò ní fura mọ́ ó ti jẹ̀fọ́ nìyẹn tàbá rí ẹnikẹ́ni tó ti jẹ̀fọ́ nínú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi òru ẹ̀fọ́ náà kó jáde lára ẹ̀ tàbá rí ẹnikẹ́ni nínú àwọn ọkọ yín tí àjèjì obìnrin ti fún lẹ́fọ́ jẹ ó ti jẹ̀fọ́ lórúkọ Jésù ẹ̀mí mọ́ kó tú sílẹ̀ kò ní dáhùn mọ́ kò sọ̀rọ̀ tí pásítọ̀ lè bá sọmọ àdọ̀bálẹ̀ ní àndáde ẹ̀ ṣe sà tó bá ti dìde bẹ́ẹ̀ ó tún máa lọ rò fún obìnrin yẹn á ní kódà gan pásítọ̀ chọ́ọ̀chì wa gan sọ̀rọ̀ ẹ láì dá lẹ́yìn wọ́n ní ìṣọ́ra fún ẹ á ní kí ni ìwọ náà wá wíńgbà tí dáàdì ní o ṣọ́ra fún mi èmi ni mo gbọ́ ni èmi ò dá wọn èmi wà dá wọn lóhùn èmi mi kàn wò wọ́n ràn amen lọkùnrin bá wo mọ́ ló bá dẹ̀ lọ ń ṣọ̀kadà lóòótọ́ ló fi ń tọ́jú ẹ̀ ní òmọ̀ kẹ lójú ní òmọ̀ kẹ nímú ní òmọ̀ kẹ lójú ní òmọ̀ kẹ nímú wọ́n bímọ kìíní wọ́n bímọ kejì lẹ́yìn ọmọ kẹta ni ewé bá sunko bí ewé rẹ̀ ṣe sunko marriage wọn expire bọ́kùnrin yẹn ṣe èètì ẹnìyẹn repercussion ogun ẹ̀san ó ti fẹ́ràn ẹ̀ tó ń kẹ gẹ́gẹ́ bí ojú ó wá kórìíra ẹ̀ bí àkìtàn òun tó ti ń pè ní adúmáradán ló wá di pé orí dúdú òṣì bí àǹjọ̀nú èṣù ọ̀dàrà ẹni dáàdì lágbájá kí wàá mo ṣe ẹjẹ́ ní sùúrù kíni ó dẹ̀ sọ nǹkan tí mo ṣe ká parí ẹ̀ ẹni tó ti ń pè ní ẹlẹ́yinjú ẹgẹ́ kò wá pè lẹ́lẹ́yinjú ẹgẹ́ mọ́ ó wá ń pè ní ice kongba olójú edé ẹni tó ti ń pè ní eyín mẹ́nugún kò wá pè ní eyín mẹ́nugún mọ́ ó wá di eléyín ọkọ́ ẹni tó ti ń pè ní ìbàdí àrán tẹ́lẹ̀ kò wá pè ní ìbàdí àrán mọ́ ó wá di orí onídìpẹ́ lílí òṣì ọkọ̀ra ẹ̀pọ̀ mi ẹni tó ti ń pè ní apọ́nbépo rẹ́ kò wá pè lápọ́nbépo rẹ́ mọ́ orí emèrè kúkú ni ọ́ kò wá yé obìnrin yẹn mọ́ kò dẹ̀ rántí mọ́ kò rántí n tán fi pilẹ̀ ìgbéyàwó yẹn mọ́ ló bá yá lọkùnrin yẹn bá bẹ̀rẹ̀ sí ní lù
ìjọ tí wọ́n mú àǹtí yẹn wá sọ́dọ̀ mi ọkùnrin yẹn ti lù ú ṣe léṣe. àwọn aráalé àti àwọn aráalé ọkọ gẹ́dẹ̀ ń jẹ́rìí sí wípé obìnrin yìí kò ṣe nǹkan kan fọkùnrin tó wà rántí pé kó yé tiẹ̀ tó rọ́mọbìnrin ọmọlúàbí ni. kí ló wá dé? mo ní ó yájá àjọ gbàgbé bá ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ white méje èmi náà gbà á lábá bẹ̀rẹ̀ àwọn aráalé ẹ̀ wọ́n wà ń bẹ àwọn ilé ọkọ ẹ̀ náà wà ń wò lórí òkè lábájọ wọnú àwẹ̀ white. nígbà táwẹ̀ white yẹn parí mo ní ogun yẹn ti ṣẹ́ báyìí má lọlé àlọ́lálàáfíà ogun ayé rẹ̀ ṣẹ́ kí Olúwa kí ó pẹ̀lú rẹ̀. àṣẹ kó mọ̀ kó mọ̀ lọ. èmi rò kún gbàdá ti gbà wẹ̀ white kó ti tán. ṣẹ́rí ìgbà tó ṣe máa padà dé ní ọjọ́ kẹta láti ẹlẹ́nìkan ń béèrè mi èmi jáde èmi ò da mọ̀mọ́ tá a rèé ó lóhun náà rèé tó ń kó omi ń jẹta ìwọ ta ni ohun ẹ̀ mú ni ohun ẹ̀ mọ̀ rèé ṣùgbọ́n ohun lóhun ẹ̀ ojú kọ́ lójú ẹ̀ o. ìṣẹ̀lẹ̀ obìnrin yẹn ló jẹ́ mọ̀ wípé ètè òkè yìí ó nípọn ju ètè ìsàlẹ̀ lọ́tọ́wọ́ ẹ̀ṣẹ́ bàbá. Amen. Ojú ti wá ojú òkè ti yí pọ̀ mọ́ ti sàlẹ̀ gbogbo ẹ̀ ti wá change. ṣẹ́rí àwọn èèyàn bá ṣe dá mọ́ ládàá yé o ta ló mọ̀ pé tí ò bá sí etí méjèèjì níbẹ̀ mọ́ bí àpò làági lórí máa rí. ta ló mọ̀ pé tí ètè òkè àti ti sàlẹ̀ tí ò bá sí níbẹ̀ mọ́ wọn á ń ṣá bí ìṣáná lẹ́yìn á rí. ẹ gbọ́ mi àdánwò tó máa ń tún ni dá ìṣòro tó máa ń tún yàn dá ogun atúnidá ó parẹ́ nínú ayé ẹni. tá bá rí ẹnikẹ́ni tó ń la ìṣòro kọjá àánú kó bẹ̀ ọ́ wò. ìpìlẹ̀ lé o àlọ́ lọ ní o àbọ̀ ń bọ̀ o ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe bí mo rántí ọ̀rọ̀ alẹ́ yìí tó o bá ti fẹ́ ṣe bí báyìí ṣe rí bí dùn ṣe nínú òkùnkùn ẹ mọ gbọ́ ilé yìí ẹ wo bí kí gbogbo àjọ sunú chọ́ọ̀chì báyìí àbí àjọ sun bí agbàdúrà tán lálẹ́ àwa sùn nẹ́pà múná lọ gbogbo àjọ sùn ẹnìkan ìgbẹ́ wa ń gbọ̀n ó wá mú torchlight orí fóònù ẹ̀ ó tàn gbogbo èèyàn ti sùn tọ́ílẹ̀tì nìyẹn lápá abẹ́yìn ẹ̀rù ń bà mí àti lọ tọ́ílẹ̀tì kíkiní kan máa lọ gbé mi ó wá bọ́ síbi ẹ̀gbẹ́ kan níbí gbogbo èèyàn ti sùn òkùnkùn ti ṣú ó wá yàgbẹ́ síbẹ̀ ṣẹ́nìkan rí ó dẹ̀ wá sùn padà ó dẹ̀ rò pé ó ti tán síbẹ̀ ṣó tán síbẹ̀ inú òkùnkùn ló ti ṣe ìmọ́lẹ̀ sì máa mọ́ tí ojú wọn bá mọ́ tán tí ìmọ́lẹ̀ bá mọ́ tán ayé máa rí ìgbẹ́ tó yà ìgbà yẹn ni wàá wá mọ̀ pé tá lọ bá lọ àbọ̀ ìgbà tó kùkùn bá ṣú wọ́n fò kùkùn bójú ṣèkà torí pé ìkà ó padà ka oníkà ìyà tọ́pọ̀lọpọ̀ ń jẹ lónìí iṣẹ́ ọwọ́ wọn ló ń jẹ wọ́n níyà jẹ́wọ́ má wulẹ̀ tán rẹ jẹ jẹ́wọ́ kó o béèrè fún àánú kọ́lọ́n lè mọ bí ó ṣe yanjú ọ̀rọ̀ ayé ẹ̀ má parọ́ tán rẹ jẹ kí wọ́n ní mi ìmọ̀ tí mo ṣe ó mọ̀ tó ṣe kẹ̀ ó mọ̀ tó ṣe òkú tọ́pọ̀lọpọ̀ yín sin ẹsẹ̀ ti ń yọ síta òun ló dínà ogun lónìí ẹ̀ sí bí àdàbí kan wà tá máa ń pè ní àdàbí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ là ń ṣe é lókù àdàbí wípé lágbájá ò ṣèyí fún mi àdàbí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ là ń ṣe é lókù ogun àdàbí ni torí aṣemọ́ṣe ló ṣe ìntẹ́nìkan ò kì í ṣe ló ṣe èṣe dẹ̀ máa ṣe ọ́ ó ti jáwọ́ ọgbà tútù ejò máa bù ọ́ ṣán ó wà nú bíbélì kò sí ẹni tó lè yí ẹ tún gbọ́ ilé yìí àdàbí kan tó àdàbí ń pè ní àdàbí ìjẹpo játájẹyọ mo fẹ́ rọ̀ṣì ẹ̀ka lọ gbàdúrà àdàbí ìjẹpo játájẹyọ kí ni àdàbí ìjẹpo játájẹyọ lágbájá ó jẹpo mi ó játá mi ó dẹ̀ tún ṣe báyìí sí mi ṣe rí ẹni yẹn kó má sọ nǹkan kan lẹ́yìn yẹn kó dẹ̀ dákẹ́ kó mé kanlẹ̀ èpè ti jà ọ́ forget it ṣe ẹlẹ́jẹ̀ ń sọ kíní kan fún yín àwọn kan wà tó yẹ pé tó o bá ṣèkà fún wọn tí omi bá bọ́ lójú wọn ó dijọ́ tí omi tó bọ́ lójú wọn yẹn bá padà sójú wọn kó o tó jẹ́ èèyàn láyé mọ́ mi nítàn yín
ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wa ń dáwọ́lé nǹkan tó léwu o eré gélé lọ̀pọ̀lọpọ̀ ń ṣe o ọmọdé ò mọ oògùn ó ń pè ní salad kò rí bẹ́ẹ̀ o tí wà àwọn nǹkan míì wà táwọn fọwọ́ yẹpẹrẹ mú tí náà ogun ẹ bá bẹ̀rẹ̀ sí ní jò omi púpọ̀ lè mọ́ pa á ṣọ́ra mọ́ yan orí olórí jẹ àdàbí ìjẹpo játájẹyọ̀ ó ní í ṣe pẹ̀lú fífi gígùn ojú olóore bíbélì sọ wípé ẹnikẹ́ni tó bá fi búburú san rere búburú ò ní tán nínú ayé ẹ̀ ẹni tó ṣe ọ́ láàánú ìgbà tí ojú ń pọ́ngùn tiẹ̀ àwòdì tiẹ̀ bára ọ̀gẹ̀dẹ̀ tiẹ̀ wá wo kòkó tiẹ̀ yè tán ó wá digi burúkú lójú ẹ̀ ẹni yìí òun ló mú ẹ kúrò nílùú yín ló mú ẹ wá sí gbòòrò ló wá fi ẹsẹ̀ nu ẹ̀ kọ́ṣẹ́ ó kọ́ṣẹ́ tán ó mọṣẹ́ tán ó wá rò pé wọ́n náà ti wà ó ti arrive ó wá rí ẹni tí wàá bá táǹkà agbára ẹni tó gbé ọ lórí sókè lókù torí wàá bájà ó fẹ́ parẹ́ ẹ̀ sí mí. nígbà tí wàhálà dé bá ẹni tó dúró tì ọ́ pé ikú rẹ̀ àjọkú àwẹ̀ rẹ̀ àjọgbà ó dúró tì ọ́ tí àwọn Yorùbá sọ pé nígbà ìpọ́njú là ń mọ̀ rẹ̀ ogun yẹn wá ṣẹ́ tán ẹni yìí ò yẹsẹ̀ ìwọ ọkàn ẹ wá balẹ̀ tán nísìnyí ó wá sọ wípé òun ni wàá dalẹ̀ ó léwu o mi ìmọ̀ bóyá ẹ gbọ́ ìyàwó tó bẹ́ẹ̀ jìṣẹ́ jìyà nígbà tí òun fi kúlíkúlí mu gàrí níjọ́ tí ẹjọ́ pé bí mọ́nú sùn tóbìnrin tó dúró tì ọ́ change wá dọ́wọ́ ẹ̀ tán nísìn ìgbà yẹn ló ẹ̀ṣẹ̀ wá rí pé ìdí ẹ̀ ṣe pẹ́ lílí o ti wá rí àwọn èdè abiga aruga gàǹgà àwọn aruga àwọn yẹn ló wá rí ìyàwó ẹ̀ tó bẹ́ẹ̀ jìyà ìyẹn wà nítumọ̀ lójú ẹ̀ mọ́ tí obìnrin yẹn tí ó bá gbé ojú sókè tó rogbo ìyà tó ń bẹ ẹ jẹ tómi bá bọ́ lójú ẹ̀ o lè má padà ṣoríire mọ́ láyé ìgbẹ̀yìn ẹ̀ lè burú ju ti ṣáájú ẹ lọ òun lẹ fi rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó yẹ pé wọ́n ti lówó rí wọn padà lówó mọ́ òun lẹ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó yẹ pé ó ti dáa fún wọn rí kò padà dáa fún wọn mọ́ ojú òru ẹ láti fi ibi san fún ìyàwó tó dúró tì ọ́ ó wà lóbìnrin náà o torí ẹ rí obìnrin míì ọkùnrin yẹn ló ó fẹ́ nígbà tí ó mú kúrò láti inú ìṣòro báyìí ó dẹ̀ fẹ́ ó dẹ̀ mú ẹ lọ sílùú òyìnbó ó délùú òyìnbó tán ló débẹ̀ tán ó gbàwé ìgbélùú tán òun ló wá rí aláìsí wípé ẹdún náà àwọn obìnrin náà mọ̀ ní authority ní UK àwa náà mọ̀ ní authority l'Amẹ́ríkà ó wáyé wá lọ ń pe àwọn ọlọ́pàá sọ́kọ ẹ̀ wípé ó ń lò ẹ́ pé domestic violence ó dẹ̀ mọ̀ pé àwọn òyìnbó ò kì í fẹ́ gbọ́ yẹn sétí ǹjẹ́ jẹ́ mọ̀ pé mo mọ ọkùnrin kan ní Amẹ́ríkà ó lọ sí ẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ yìí ìyàwó ẹ̀ ó dààmú ó wá Nàìjíríà wá fẹ́ obìnrin yẹn ni ó fẹ́ obìnrin yẹn tó ń mú lọ sàn ìgbà tó yẹ obìnrin yẹn bẹ̀rẹ̀ sí ní lajú ó ń bá àwọn ọ̀rẹ́ rìn àwọn ọ̀rẹ́ wá kọ sí ọkọ ẹ̀ toró ti ń yálè ó dẹ̀ lọ parọ́ pé ọkùnrin yẹn ń lù ú ǹjẹ́jẹ́ mọ̀ yìí pé wọ́n dẹ̀ wá ẹ̀sùn sí ọkùnrin yẹn lẹ́sẹ̀ ọkùnrin yẹn dẹ̀ wẹ̀wọ̀n lẹ́yìn pé wẹ̀wọ̀n tán gbogbo nǹkan tọkùnrin yẹn ní wọ́n gbà lọ́wọ́ ẹ̀ wọ́n kú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ fóbìnrin yẹn inú ẹ̀ wá ń dùn pé kódà ìlú òyìnbó dájú Nàìjíríà lọ sọ́yà pé Nàìjíríà ni òun lè ṣe eré kódà ìlú òyìnbó na this ìlú òyìnbó I go dey live now na this place I go dey enjoy am inú ẹ̀ wá ń dùn ọkùnrin yẹn lẹ́wọ̀n lóòótọ́ àwọn òyìnbó wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ ẹ̀ wọ́n kó fún obìnrin yẹn inú obìnrin yẹn wá ń dùn kò pẹ́ ò ní kánsà yọjú sí kánsà yẹn jẹ́ débi wípé ó padà kú o ṣùgbọ́n kó tó kú ó di skeleton tó yẹ pé kò sí irun kankan lórí ẹ̀ kò sí irun kankan gbogbo irun orí ẹ̀ ti rí dànù tó padà wá kú ó wá padà jìyà ó wá joro ó wá ń kábàámọ̀ ọkùnrin yẹn Ọlọ́run wá padà fún níyàwó mi ó wá padà gbégbé ayé tó nítumọ̀ torí pé rere ló ṣe fóbìnrin yẹn obìnrin yẹn fi ibi san fún àlọ́ ló lọ ní àbọ̀ padà bọ̀ mi ìmọ̀ bóyá ẹ gbọ́ nǹkan tí mò ń sọ yìí ó lè ṣe kàtán kó rò yí pé wàá mú jẹ gbé bẹ́ẹ̀ ó máa ṣẹlẹ̀ o wàhálà máa dé o nígbà tó bá dé agbára ẹ ò ní ka mọ́ ó bẹ́tà kó tètè ṣàtúnṣe ọ̀nà ẹ báyìí ogun àdàbí wà o ẹ tún gbọ́ eléyìí àdàbí inú kan ogun àdàbí inú kan ta ló ti gbọ́ rí ó di mélòó tí mo ti ń sọ ogun àdàbí inú kan
àdàbí inú kan. Ṣebí mo ti sọ àdàbí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ là ń ṣe é lókù. Àdàbí inú kan. Ẹni tó lo inú kan fún ọ tó disappoint ẹ̀ ó dalẹ̀. Èké ní pẹ̀rú, èpè ní polè, ilẹ̀ dídà ní pọ̀ rẹ̀. Àwọn ọ̀rọ̀ yẹn àwọn Yorùbá ò dédé sọ bẹ́ẹ̀. Ó wà in line with the Bible. I'm telling you the truth. O ò lè betray èèyàn kó dẹ̀ rò pé wà lọ scot free. Ẹni tó ṣe ọ́ láàánú. Ó wá kọjú ẹ̀ sóòrùn alẹ́. Ìwọ àtàwọn kan lẹ́wájọ́ ń rojọ́ ẹ̀ kiri. Ta ló fura yí pé àwọn ọmọ ẹ̀dá wọ́n ya abaramọ́ oore jẹ débi wípé tó bá ṣe wọ́n ní oore 99 tó wá ṣe mistake ẹyọ kan wọn ò ní rántí gbogbo oore tó ṣe mọ́. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ ẹ láìdáa kiri. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ni máa bà ẹ́ jẹ́ kiri bí ẹni wípé o ò ti ẹ̀ ràn wọ́n lọ́wọ́. Tó bá nírú ìwà bẹ́ẹ̀ lọ change. Ẹ tún wá gbọ́ ilé yìí. Àdàbí ipò oní number 8 àdàbí ipò. Kí làdàbí ipò? Àdàbí ipò ó ní àṣìṣe tí a kò gbọdọ̀ ṣe sí ẹni tó wà nípò kan. Ipò. Ta ló mọ̀ pé ipò ní àṣẹ nínú? Fún àpẹẹrẹ, tí èèyàn bá ti dé ipò àgbà, o gbọdọ̀ bọlá fún. Tó o bá bu ọlá fún ipò àgbà, àwọn ọmọlẹ́yìn á ṣe bẹ́ẹ̀ fún ẹ. Ta ló gbọ́? Ipò ọba. Bíbélì sọ fún wa pé ẹ máa bu ọlá fún àwọn ọba. O ò lè rí ọba fín kò rò pé wàá ṣoríire. Ó wà nínú Báíbù. Ẹ tún gbọ́ ilé yìí. Amen. Ipò adarí. Ẹ̀yin kan wá kóra yín jọ pẹ̀lú wa ní adarí wa ànígbà fún. Ẹ jẹ́ kí gbogbo ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan lórí adarí. Ìkọ̀ọ̀kan lọ́mọ wọ yín máa yọ̀ dànù. Yẹ́sà, wọn kì í ṣẹ́rí ẹni tó bá lọ́pọlọ kò ní dìtẹ̀ máa darí. Adarí tó ẹ̀pọ̀ ní lídà yín, ẹ̀yin kan wá kóra jẹ pẹ̀ ṣúrúṣú, lẹ́wà ní kẹsọ̀rọ̀ kan lẹ́yìn pé ẹ̀mọ ọ̀ṣẹ́ lọ́rọ̀ ta sọ yìí, ẹmọ jẹ́ kọ́ ga wa gbọ́ o. Ẹyẹ abìyẹ́ máa lọ sọ fún. Ẹ lọ bèrè wò. Ẹyẹ abìyẹ́ máa lọ sọ fún. Ó máa gbọ́ pé tí ń sọ̀rọ̀ láìda. Tí ó bá pàráǹgídá ìkan nínú gbogbo ẹ̀yin tẹ́jọ́ búra pé kẹ́ má sọ fún yẹn. Àdàbí ipò máa ti kan nínú yín láti lọ ṣẹnu fóró sọ fún. Dádì, ẹ ti rí àwọn alágbájá gan ti ẹ̀ ń sọ̀rọ̀ yín. Òun náà wọ́n jọ ń sọ ni kò ní mọ̀gbà tó máa jáde lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀. Ibi tá ṣírí gbogbo yín ó ti tú nìyí. Leader. Ẹni tó bá lọ́pọlọ ò ní bá wọn. Sórí tí leader bá ṣe ọgbọ́n ilé yìí. Tí ẹni tó jẹ́ ọ̀gá, bóyá ọ̀gá aṣẹ́, ọ̀gá tàbí pastor ní church tàbí leader tó bá ṣe ọ́ sórí tínú bá ń bí ọ sí lọ bá kó lọ sọ fún pé yes sir ọ̀gá daddy mummy sister aunty mistress ẹ ṣe nǹkan báyìí fún mi ẹjọ sọ mi mọ̀ bóyá ẹ gbọ́ tó bá dẹ̀ palakata kìtì ni tí ò ní change tó dẹ̀ ń pa ẹ́ lára mọ́ bẹ́ẹ̀ anybody dìtẹ̀ rọra sunkún sàkání ẹ̀ igbó rere ó máa lọ kó ní tiẹ̀ níwájú ó ò lè bá a forí gbárí kó win ìwọ ni wàá padà ṣubú gbẹ̀yìn mi mọ̀ bóyá ẹ gbọ́ rọra kan rọra ṣọ́ra fún mọ̀jẹ̀ kókó ti ẹ̀rìn praise the Lord ká mọ́ tí wàá sọ pé wọ́n ló wá jẹ̀bi ẹ wá ń dìtẹ̀ ẹ lọ wò láti inú bíbélì Genesis de Revelation títí di gbogbo ìtàn tẹ́ bá rí láyé even gan kó má jẹ́nu bíbélì kó jẹ́ láàrin àwọn aláìgbàgbọ́ gan ta lẹ rí tó dìtẹ̀ rí tí gbẹ̀yìn ẹ padà dá even gan láàrin ìlú tí ìṣọ̀rọ̀ Christianity ẹ lọ wo àwọn ọlọ́tẹ̀ ẹ rí i pé ayé wọn padà máa ń polórúkúrú muṣu gbẹ̀yìn ni táwọn kan kó rajọ pé ó yẹ ẹjẹ́ àdìtẹ̀ wọn lọ tán bá ṣèpàdé kan tán ní gbogbo ojú gbogbo wa báyìí àwọn ò tún padà pera wọn sẹ́yìn wọn ò tún lọ dá ṣèpàdé ìkọ̀kọ̀ má bá wọn lọ́wọ́ sí tẹ́gùn ìdílé yín bá fẹ́ ba ti ẹjẹ́ ló máa jẹ́ kó lọ lọ́wọ́ sí irú ẹ̀ kí ogun burúkú bá lè jà ọ́. àwọn kìíní dangerous mi mọ̀ bóyá ẹ gbọ́ èyí tó gbẹ̀yìn ẹjẹ́ àlọ́ gbàdúrà ó ní èyí tí mo pè ní àdàbí ìfàmì òróró yàn àdàbí kí ni mo pè àdàbí ìyàn àdàbí tí kìí bá ṣe pé ọlọ́run ló yàn mí sípò yìí ló kù àdàbí tí kìí bá ṣe pé ọlọ́run ló fi òróró yàn mí ló kù ṣe rí àdàbí ìyàn àdàbí ìfàmì òróró yàn pásítọ̀ wòlíì olùṣọ́ àgùntàn ó ní lórí mẹ́mbà ọ̀pọ̀lọpọ̀ lè má mọ̀ àṣírí lẹ́gbọ́ lónìí chọ́ọ̀chì ibi tó bá ń lọ ìyìn tó bá mú kí pásítọ̀ yín kí o ṣèkà fún pásítọ̀ chọ́ọ̀chì ẹ bí pé pásítọ̀ ẹ sọ pé lágbájá òde wà nínú àwọn tó ń gbógun tì mí
lágbájá ó dẹ̀ wà nínú àwọn tó ń ṣe báyìí sí mi, mo fi yín lẹ̀. Tó bá yẹ pé Ọlọ́run ló pè mí, tó bá yẹ pé Ọlọ́run ló yàn mí, tó yẹ pé nínú Ọlọ́run ni mo wà, ni mo ti ń ṣe ogun tó Olúwa ní kí n ṣe, ó kù yín ó kọ Ọlọ́run. Tó bá fi lè sọ bẹ́ẹ̀ lásán sí yín, ibi tí ewu kíní wà ní pé nǹkan kan lè mọ́ ṣe ẹ̀yin yẹn, ó lè yẹ pé àwọn ọmọ yín ló máa ṣorí burúkú ìṣù, ọwọ́ kankan lè mọ́ kàn yín, ìyà kankan lè mọ́ jẹ ẹ̀yin tẹ̀dìtẹ̀ yẹn, ó lè yẹ pé àwọn ọmọ yín ló máa ṣorí rẹ̀, wọ́n ló máa ṣorí burúkú one after the other. Ó ní tètè mọ̀ wípé nǹkan tó ṣe òun làwọn ọmọ ẹ̀ nìyẹn ń jẹ wọ́n yìí, ó ní tètè mọ̀. Àwọn Yorùbá sọ pé ọmọdé búrò kó o bojú wẹ̀yìn, òòjọ́ kọ́ lolúwere ìṣòro. Ibi tí pọ́lẹ̀ wà ní pé ṣe rí ọdún tẹ ṣe nǹkan yẹn, tẹ́ni yẹn tó fìbínú sọ̀rọ̀ yẹn, ọdún yẹn nǹkan kan lè má ṣẹlẹ̀, ọdún kejì nǹkan kan lè má ṣẹlẹ̀, ọdún kẹta nǹkan kan lè má ṣẹlẹ̀, ó lè jẹ́ lẹ́yìn ọdún kẹrin. Nígbà tó ò ní fura pé n tó ṣe ló ń jà ológun, wàhálà ẹ̀ máa wá dé. Ibi tí pọ́lẹ̀ wà ní wípé ẹni tí wà àti ẹ ti jọ jàrí ló mọ̀ rí lójú àlọ́ òní rẹ́ nìyẹn gangan. Ibi tó gun yẹn ti ń jà òní rí náà rí. Hello sir, ẹ wà very careful. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ pásọ̀ tó ti ṣèkà fún mi. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ pásọ̀ tí wọ́n ti play game fún mi. Èmi ò ní bá wọn jà. The best tí mo lè ṣe ni kí n yẹra fúnru wọn. Mo ti mọ̀ pé àwọn ilé wọn kàn pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ń ṣe original. Màá yẹra fúnru wọn. Ṣùgbọ́n mi ò ní bá wọn jà. Mi mọ̀ bóyá ẹ gbọ́. Ṣùgbọ́n àwọn ẹlòmíì yíyé wọn ò ṣí. Ta ló mọ̀ pé èèyàn lè lọ forí kọ́ látara ìránṣẹ́ Ọlọ́run? Tí wòlíì èké tó yẹ pé wòlíì èké ni tí ò lẹ́mi Ọlọ́run tó yẹ pé èṣù ló ń bá ṣiṣẹ́. Tí wòlíì èké bá gégùn fún wọn, èṣù tó ń bá ṣiṣẹ́ máa fàṣẹ sí fún ẹ. Dẹ̀ tí wòlíì Ọlọ́run bá gégùn fún ọ, ẹ̀mí mọ́ tó ń gbé ara ẹ máa fàṣẹ sí. Ó ní ẹni tí ó fi ìdí ọ̀rọ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ múlẹ̀. Wàhálà ẹ máa ṣẹlẹ̀. Má bá anybody lọ́wọ́ sí. Tó máa ń dìtẹ̀ nínú chọ́ọ̀chì yín, ìwọ ta kété kúrò ń bẹ̀. Lọ dádúró gàdá ń bá yá, kó o dádúró dá ń fọ́, kó o sọ fún wọn pé wo ẹ mọ́ kórí burúkú ràn mí. Mo láwọn ọmọ tí mo fẹ́ tọ́jú, mo láwọn ọmọ tí mo fẹ́ jẹun ọmọ. Má bá wọn lọ́wọ́ sí. Amen. Ẹ̀gbọ́n tí Mósè sọ ni, ó ní ìwọ Ọlọ́run, ó ní Kórà àti Dátánì wọ́n dìde ogun sí mi. Ẹ wá wo the worst part. Mósè tún wá ránṣẹ́ pé kán ló bá ń pe Kórà àti Dátánì wá pé òun fẹ́ rí wọn. Òye fẹ́ bá wọn ṣèpàdé pé nǹkan tẹ́ ń ṣe yìí wọn kì í ṣe bẹ́ẹ̀ fún lídà. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé bó ṣe ránṣẹ́ sí Kórà àti Dátánì wọn dá lóhùn. Nínú ìwé Númérì orí 16 láti bẹ̀rẹ̀ ẹ lọ kà á débẹ̀ kẹ́wù nǹkan tó padà ṣẹlẹ̀. Ìyẹn tó bá fi lè mú kí wàhálà máa ṣẹlẹ̀ tàbí kíjà wà, lídà ẹ ránṣẹ́ sí ẹ, pásítọ̀ ẹ ránṣẹ́ sí ẹ pé òun fẹ́ rí ẹ lọ sọ fún ẹ láàwá. Mi ò ní wá, mi dá dádì lóhùn. Ogun kan fẹ́ jà ọ́. Inú wa bí Mósè, ó ní ìwọ Ọlọ́run, mọ́ gba ọrẹ lọ́wọ́ wọn mọ́, mọ́ gba ẹbọ wọn mọ́. Òjẹ́jẹ́ kẹ́ gbólóhùn tí Mósè sọ yẹn ọ̀run tì mọ́ wọn. Ó ní Olúwa, mọ́ gba ọrẹ, mọ́ gba ẹbọ àwọn Kórà àti gbogbo àwọn tó jọ ń rìn mọ́. Then another problem tún nìyẹn, ìwọ kọ́ ló ń dìtẹ̀ ṣùgbọ́n wọ́n lọ̀rẹ́ àwọn tó ń dìtẹ̀. Ṣọ́ọ̀bù ẹni wọ́n máa wá ń jòkó sí náà ti máa ń plan. Inú ilé ẹ̀ náà máa ń wá tá ti máa ń plan. Ìwọ gẹ́gẹ́ ò bá wọn sí ń bẹ̀ ṣùgbọ́n wọ́n ló ń accommodate wọn. Ìjọ tí orí burúkú bá máa bá wọn máa tàbà ẹ́. Òun ni Mósè ṣe wá sọ fún gbogbo wọn, Mósè wá announce, ó ní gbogbo ẹ̀yin ọmọ Ísírẹ́lì ẹ gbọ́ ìkéde, ẹ kúrò ní àgọ́ àwọn Kórà. Àwọn kan ò gbọ́. Ẹ kúrò ní àgọ́ àwọn Kórà. Ṣé rí ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ nínú Bible. Àwọn nǹkan kan wà tá à ń ṣe tó dangerous. Tí lídà bá sọ ẹ̀rẹ́ lómi á ní ẹ ṣé kìnnì kan dájú ẹ̀ ní mọ́ súnmọ́ mọ́, ó dá lọ súnmọ́. Ṣé bíjọ́ tó rí burúkú bá ó máa ràn ẹ́ lọ́mọ súnmọ́ kẹjọ mọ́ rìn. Ní ká mọ́ súnmọ́ mọ́. Ṣé nǹkan tó ṣe dáná ní ká mọ́ súnmọ́ mọ́? Ìwọ mọ̀ pé fáǹfààní ara ẹ̀ náà ṣe lọ pé kẹ́ yẹra fún. Ìgbà tí Mósè sọ yìí pé ẹ kúrò ní àgọ́ àwọn Kórà. Ṣé bí àwọn èèyàn bíi tiẹ̀ náà ni wọ́n sọ pé èmi ò lè kúrò lágọ̀ọ́ Kórà o. Ṣé bí ìgbà tí lẹ́dẹ̀ lanu tó gbé Kórà mì, ṣé bó gbé àwọn kan náà mì mọ́? Ìjọ tí wàhálà tàwọn yẹn bá dé ṣe bó máa kàn wọ́n náà. A jẹ́ pé n tó rà ń bẹ̀ wàá san bẹ́ẹ̀ nìyẹn. Tó bá yẹ pé èmi bá jẹ́ ènìyàn Ọlọ́run ní tòótọ́, Olúwa àwọn èèyàn yìí tó bá kú bí èèyàn ṣe ń kú, a jẹ́ pé ò pè mí. A jẹ́ pé ìránṣẹ́ ẹ̀kọ́ ni mo jẹ́. Ṣùgbọ́n tí ilẹ̀ bá lanu tó bá gbé wọn mì, tí wọ́n kúrú ikú tí wọn ò tẹ́nikẹ́ni ò kú rí, tí ilẹ̀ lanu tí wọ́n sọ̀kalẹ̀ sí inú ipò òkú láìkú, tí ilẹ̀ lanu tó sì kú alààyè lójú gbogbo ènìyàn, ayé á mọ̀ pé wọ́n ló pè mí ní tòótọ́. Kó tó sọ̀rọ̀ yẹn tán ìṣẹ̀lẹ̀ dẹ̀ ṣẹlẹ̀. Kò wá ń ṣàwọn nìkan, àwọn tí
tí gbogbo wọn jọ ń ṣe pátáìsì pẹ̀lú wọn, ilẹ̀ gbé gbogbo wọn mì. Àwọn tó kù nínú wọn iná jó wọn. Ẹ lọ ka ibẹ̀ yẹn dáadáa, kò sẹ́ni tó máa ka ibẹ̀ yẹn tó bá kà á pẹ̀lú làákàyè, wàá sun ẹkún, wàá ṣọ́ra fún ọ̀tẹ̀ nínú church. Ẹ dìde dúró, ẹ jẹ́ àgbàdúrà. Ẹ̀kọ́ ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ wà tó yẹ pé ègún tó ń jà wọ́n lónìí wọ́n ń dán àwọn nǹkan kan wò táwọn gan mọ̀ pé nǹkan yẹn ò dáa. Ẹlòmíì ń dìtẹ̀ kò mọ̀ pé ọ̀tẹ̀ lòun ń dì, ẹlòmíì ń hùwà àbàjẹ́ kò mọ̀ pé búburú lòun ń ṣe yẹn, kíní yẹn dẹ̀ máa lẹ́yìn. Ẹ ké rárá kẹ́ pariwo, Olúwa àṣìṣe tí mo ti fà ìmọ̀ọ́mọ̀ ṣe, àṣìṣe tí mo ti fà ìmọ̀ kan ṣe, tó gun ẹ̀ ń jà mí tó ń jọmọ́ mi, Olúwa gbà mí lónìí, àdúrà. Àwọn mélòó ló ń gbàdúrà yìí? Ẹ sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀. Ẹ̀mí mímọ́ o, ẹ̀mí mímọ́ o, ẹ̀mí mímọ́ o, gbà mí gbogbo àṣìṣe tí mo ti fà ìmọ̀ọ́mọ̀ ṣe, àṣìṣe tí mo ti fà ìmọ̀ kan ṣe, tó dogun sínú ayé mi, tó dogun sínú ìdílé mi, tó dogun sínú iṣẹ́ ìránṣẹ́, tó dogun sínú ayé àwọn ọmọ. Fàánú gbà mí Olúwa, fàánú gbà mí bàbá, fàánú gbà mí bàbá, fàánú gbà mí bàbá, fàánú gbà mí bàbá, bàbá fàánú gbà mí. Jésù Olúwa wa. Ẹ gbọ́ ilé, ẹnìkan ó gbẹ́jọ́ wá bá ọ, ó rojọ́ ẹlòmíì láìdá. Níwọ́n náà ni má ṣe máa ń ṣe nìyẹn. Bíbélì sọ yìí pé ẹni tí ó ń ṣe ìdájọ́ kó tó gbọ́ kúlẹ̀kúlẹ̀ ẹjọ́, ó ní wèrè àti ìtìjú ni fún. Ìwé Òwe 18:17. Amen. Ibi tọ́pọ̀lọpọ̀ ti lọ fẹnu kọ́ nìyẹn. Ẹ gbàdúrà, Olúwa gbà mí, gbà mí, gbà mí àṣìṣe tí mo ti ṣe. Mo fẹ́ kẹ́ tẹnu mọ́ àdúrà yẹn. Jẹ́ n rí àánú gbà lónìí, jẹ́ n rí àánú gbà lónìí. Olúwa iyè mi ò ṣí ní o, nínú iyè ríra ni mo ṣàṣìṣe, fàánú gbà mí. Ó yá àdúrà. Bàbá, gbogbo ohun tí mo ti fi iyè ríra ṣe, tí mo ti fi àìmọ̀kan ṣe, gbà mí Olúwa, gbà mí Olúwa, gbà mí Olúwa, gbà mí Olúwa, gbà mí bàbá, gbà mí Olúwa, gbà mí Olúwa, gbà mí Olúwa, gbà mí bàbá. Ayérayé, ṣàánú fún mi, 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 ṣàánú fún mi. Jésù Olúwa wa. Ẹ gbọ́ ilé òkú àdúrà mẹ́ta àgbà lórí eré. Ẹ̀yin kan wà tó yẹ pé lẹ́yìn mẹ́sẹ̀jì tó gbọ́ yìí ẹ gbọ́dọ̀ lọ ṣe restitution. Ta ni wọ́n gan mọ̀ lọ ronú sí? Ta ló mọ̀ tí wọ́n gan mọ̀ pé ó jẹ̀bi ẹ̀? Ta ló mọ̀ tí wọ́n gan tó ronú sí pé lágbájá yìí tí mo dẹ̀ ṣe fún yín kò dáa, lọ ṣàtúnṣe. Má jẹ́ kójú tì ọ́, má jọra ẹ lójú, má gbéraga, má jẹ́ kédì mú ọ. Bẹ́ẹ̀ ni èdì tó tẹ́dì bá múyàn ó máa jẹ́ kó gbéraga, in tó yẹ kó ṣe kò ní ṣe títí ogun ṣe máa jà. Wà very careful. Ẹ̀yin kan wà tó yẹ pé ẹ gbọ́dọ̀ lọ apologize. Ṣẹ́rí ẹ̀yin kan wà ẹ ti sọ̀rọ̀ ìbàjẹ́ nípa àwọn kan ó dẹ̀ mọ̀ pé rọ́ ló pa mẹ́ni yẹn. Ẹni tó sọ̀rọ̀ ìbàjẹ́ fún lọ bá sọ pé in tí mo sọ nípa alágbájá ní jèèlò irọ́ ni mo pa mọ́ o. Ẹ̀yin kan wà tó pé tẹ́ ẹ̀ bá lọ jẹ́wọ́ bẹ́ẹ̀ kò síbẹ̀ ṣe lè làlùyọ. Àdúrà tó ń gbà ó ń gbà lásán ni, àdúrà ẹ̀ ò lè gbà. Lọ jẹ́wọ́. Ẹni táyé ẹ̀ bàjẹ́ ní jèèlò tí ó gbé pé ẹ̀dẹ̀ máa wọ ẹni yóò dẹ̀ ti ṣiṣẹ́, ó mọ bó ṣe ṣiṣẹ́, ó mọ̀ sí. Wọ́n dẹ̀ bí ẹ pé ṣó mọ bá yẹ ẹni ṣe rí bẹ́ẹ̀ olóòmọ̀ nǹkan kan nípa ẹ̀, ó dẹ̀ mọ̀ pé rọ́ ló ń pa. Lọ jẹ́wọ́. Tó o bá jẹ́wọ́ wà ní problem. Then àwọn ìjẹ́wọ́ kan wà, àwọn restitution kan wà tó yẹ pé èèyàn ò kí ń kú gbùrù ṣe. Ó nílò kó lọ rí ìránṣẹ́ Ọlọ́run, kó jẹ́wọ́ fún ìránṣẹ́ Ọlọ́run, kí ìránṣẹ́ Ọlọ́run lè kọ́ ẹ ní àwọn ìgbésẹ̀ tó yẹ kó gbé. Torí pé èèyàn ò kí ń fi àìgbọ́n ṣe restitution. Àwọn restitution kan wà tó yẹ pé o nílò ìtọ́ni, o nílò ọgbọ́n. Tó o bá lọ béèrè fún ọgbọ́n Ọlọ́run, tó bá lọ gbé ìgbésẹ̀ yẹn wàá ṣe rẹ léṣe. Lọ rí ìránṣẹ́ Ọlọ́run, yàsà ẹ gbà mí, nǹkan báyìí ni mo ti ṣe,
ẹ tọ́ mi sọ́nà ìgbésẹ̀ tí mo lè gbé tí mo lè fi ṣe correction. Ṣé ń gbọ́ mi? Àwọn nǹkan mi wà tí wọ́n sọ pé lọ bá ẹni báyìí. Àwọn nǹkan mi wà tí wọ́n sọ pé mọ́ lọ bá, rìn báyìí ni, rìn báyìí ni, rìn báyìí ni. Bí ẹyẹ bá ṣe fò la ṣe máa sọ̀kò ẹ̀. Bí nǹkan bá ṣe ṣẹlẹ̀ la ṣe máa mọ ìgbésẹ̀ tá a máa gbé. Gbogbo nǹkan ló ní ìgbésẹ̀. Ìdílé tí ẹ ṣe gbọ́dọ̀ lọ gbé ìgbésẹ̀ tó tọ́. Ṣẹ́rí ọ̀tọ̀ láyé àdúrà, ọ̀tọ̀ láyé ìgbésẹ̀ o. Tó bá ń gbàdúrà tó ò bá gbé ìgbésẹ̀ wàá ní problem. Mi mọ̀ bóyá ẹ gbọ́. Tó bá dẹ̀ fẹ́ gbé ìgbésẹ̀ náà ó nídìí ìmọ̀ràn, ó nídìí ìtọ́sọ́nà. Mi ní sọ ju yẹn lọ. Ẹ gba eléyìí, Olúwa, àwọn wo ló ń lo àdàbí láti gbé mi dè? Àdàbí orí igi àgbélébú o! Dìde kí o gbè mí níjà! Ó yá àdúrà! Àwọn wo ló ń lo agbára àdàbí láti pọ́n mi lójú? Àdàbí Calvary! Dìde ìgbéníjà! Àdàbí Calvary! Àdàbí orí àgbélébú! Àdàbí orí àgbélébú! Àdàbí Calvary! Jésù Olúwa wa. Mo sọ̀rọ̀ kan lánàá mo dẹ̀ tuntun sọ lónìí. Mo ní àdàbí ló tó gbádàbí mi. Mo ní màá kọ́ wa. Mo ní màá sọ fún wa. Ẹ jẹ́ n sọ eléyìí fún yín. Ẹni tó ṣẹ̀, ẹni tó rò, tó lo àdàbí àjùlọ, tó lo àdàbí inú ẹ̀jẹ̀, ó lè lo àdàbí tó lò, ó lè fi ṣe ọ́ léṣe lóòótọ́. Ṣùgbọ́n ó fẹ́ fi yan ẹlẹ́dàá rẹ̀ jẹ ni. Ó sì lè yàn ọ́ jẹ torí orí yeye ní mògùn. Àìṣẹ̀ ló pọ̀. Àìmọye ẹni tí ó ṣẹ̀ tí ó rò táyé ti bà láyé jẹ́, tán ti dẹ́mi ẹ̀ légbodò. So ó kàn lé dédé dúró pé ìgbà tí mi ò ṣẹ̀ náà wọ́n lè pa ẹ́ dànù láìṣẹ̀ láìrò. Honestly. Ṣùgbọ́n o ò ní dúró lórí pé o ò ṣẹ̀ nìkan. Ìwọ náà máa wá lo àdàbí tó jù. Kí ládàbí yẹn? Àdàbí tí Jésù ò bá wá sáyé lókù. Ní ẹ fi lè ṣèkà fún mi gbé. Àdàbí tí Jésù bá kú tí ò bá jíǹde lókù. Àdàbí ikú àti ìjìyà Jésù lórí àgbélébùú. Àdàbí ikú àti àjíǹde Jésù. Àdàbí ìgòkèrí ọ̀run o. Mo pè ọ́ lónìí dìde kó o gbà mí lọ́wọ́ ogun àdàbí ìkà. Ẹ gbàdúrà. Àdàbí tí Jésù bá wá sáyé tí ò kú lókù. Àdàbí tí Jésù ò bá jìyà lórí igi lókù. Àdàbí tí a kò bá nà ní pàṣẹ lókù. Àdàbí tí a kò bá fún ní ọtí kíkan mu lókù. Àdàbí tí kò bá kígbe oró lókù. Àdàbí tí Jésù ò bá kú lórí igi àgbélébùú. Àdàbí tí Jésù bá kú tí ò jíǹde lókù. Àdàbí tí Jésù bá jíǹde tí ó gòkèrè ọ̀run lókù. Àdàbí orí Calvary dìde kó gbè mí níjà. Mo pè ọ́ lónìí o. Bàbá ọmọ ní ń gbọmọ. Jésù Kristi ló ń gbọmọ ìgbàlà. Mo pè àdàbí Calvary. Dìde kí o gbà mí lọ́wọ́ àdàbí ẹ̀jẹ̀. Dìde kí o gbà mí lọ́wọ́ àdàbí àwọn ọ̀dájú àti ìkà ènìyàn. Gbà mí. Dìde kí o gbà mí lọ́wọ́ àdàbí alájọbí. Dìde kí o gbà mí lọ́wọ́ àwọn ìkà abatẹnijẹ́. Ẹ̀mí mímọ́. 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 Jésù Olúwa wa. Ẹ kọ orin yẹn. Ikú oró tí ń bá kú, ìyà ẹ̀ṣẹ̀ tí ń bá jẹ o, gbogbo rẹ̀ ló ti kó lọ. Jésù Olúwa ó máa ṣe o, torí mi ló ṣe jí. Ó kù ìgbà méjì. Tó o bá ti rí orin yẹn kọ forget ẹ̀. Tí ń bá jẹ gbogbo rẹ̀ ló ti kó lọ. Jésù Olúwa ó máa ṣe o,
torí mi ló ṣe ẹ̀ẹ̀kan tó kù ló mú òkè òkè ìyà ẹ̀ṣẹ̀ tí ń bọ́jọ́ gbogbo rẹ̀ ló ti kó lọ Jésù Olúwa máa ṣe torí mi ló ṣe ìyà. Ẹ ti fi gbàdúrà nìyẹn tẹ́wọ́ méjì máa ṣàmì lórúkọ Jésù. Olúwa Ọlọ́run gbogbo àgbáyé mo dúró nínú rẹ lónìí mo gbàdúrà gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ lè ṣe àmì ìdè àdàbí tó kó ìwọ àti àwọn ọmọ rẹ sínú àgò bí adìyẹ tí ẹ fi ń yí kiri lójú kan náà tẹ́ ò ní lọ síwájú ìdè àdàbí náà àgbélébù jádàní. Ìdè àdàbí tó sọ ọ́ sípò ojú kan náà tó òfin ní lọ síwájú ẹ̀mí mímọ́ kó tú ọ sílẹ̀. Máa ṣe àmì máa táìpù àmì máa ṣe àmì gidigidi. Mo sọ ọ́ lórúkọ Jésù táníkà tó ń lu àdàbí lé ọ lórí àdàbí Kávárì kó pa wọ́n lẹ́nu mọ́. Àdàbí tí a kò bá bí Jésù láti inú wúndíá lókù. Àdàbí tí Jésù bá wá sáyé tí kò jìyà ní Kávárì lókù. Àdàbí tí a kò bá dé ládé ẹ̀gún lókù. Àdàbí tí a kò bá gún lọ́kọ̀ lẹ́gbẹ̀ẹ́ lókù. Àdàbí tí omi àtẹ̀jẹ̀ ò bá sún jáde ní ibi ọ̀kọ̀ ẹ̀gbẹ́ lókù. Àdàbí tí kò bá jọrọ́ lórí àgbélébú lókù. Àdàbí tí a kò bá nà ní pàṣán lókù. Àdàbí tí Jésù ò bá kú lórí àgbélébú lókù. Àdàbí tí Jésù bá kú tí ò padà jíǹde lókù. Àdàbí tí Jésù bá jíǹde tí ò gòkè rí ọ̀run lókù. Àdàbí tí kì bá ń ṣe pa àti fi orúkọ tó ju gbogbo orúkọ fún lókù. Mo darapọ̀ mọ́ àdàbí yìí gbogbo ẹ̀yin tí a ti kó sínú ìdè gbogbo ẹ̀yin ìgbèkùn àdàbí Kávárì tú wa sílẹ̀. Mairi kapali kasata. Yíyíyẹ Ọlọ́run máa jẹ̀mú o. Ọba tó ń fi máa jẹ̀mú bá máa jẹ̀mú jẹ́. Yíyíyẹ Ọlọ́run máa jẹ̀mú. Bàbá mi o, ó ń fi máa jẹ̀mú tún máa. Ìdè tí àdàbí ìkádì ọ́ àdàbí Kávárì tú ọ sílẹ̀. Gbogbo ẹ̀yin tí a fi ogun àdàbí rán wọnú ìgbèkùn mo fi àdàbí Kávárì mú yín jáde. Ẹ gba ìtúsílẹ̀. Ẹ gba ìtúsílẹ̀. Ẹ gba ìtúsílẹ̀. Ẹ gba ìtúsílẹ̀. Gba ìtúsílẹ̀. Ògo ni fún orúkọ Olúwa. Ògo ni fún orúkọ Olúwa. Ogun tí Jésù bá tẹ̀ mọ́lẹ̀ àtẹ̀ pátápátá. Torí pátápátá ni ẹ̀jẹ̀ Jésù ń poró ogun, poró ègún, poró ikú, poró ọfà. Ogun tó ṣẹ́ lára rẹ lónìí kò ní gbérí mọ́. Ọ̀nà ti ṣí. Ọ̀nà ti là. Mo sọ fún yín lánàá mo ní ẹ dáwó ọrẹ. Ẹ rántí pé mo sọ bẹ́ẹ̀ gbogbo èèyàn make sure pé ó dáwó ọrẹ kó o mú ọrẹ owó tó ṣe pàtàkì kó o fi dá owó ọrẹ mú owó ọrẹ tó dáa mú owó ọrẹ jáde yes bá Ọlọ́run sọ̀rọ̀ lórí owó ọrẹ yẹn Olúwa mo fi iye báyìí dá owó ọrẹ fún ọ mo fi iye báyìí dá owó gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí ìwọ náà mú owó ọrẹ tiẹ̀ bẹ́ẹ̀ ni ó lè ṣe transfer owó ọrẹ ṣe ìyìn yẹ Ọlọ́run máa jẹ̀mú ọba tó ń fi máa jẹ̀mú pa máa jẹ̀mú rẹ̀ ògo yẹ Ọlọ́run máa jẹ̀mú
ọba tó ń fi májẹ̀mú tún májẹ̀mú ṣe. Máa bá Ọlọ́run sọ̀rọ̀ lórí ọrẹ yẹn. Bẹ́ẹ̀ ni, sọ fún Ọlọ́run pé Olúwa, ogun típá mi ò ká, dìde sí ogun náà. Bẹ́ẹ̀ ni, bá Ọlọ́run sọ̀rọ̀ lórí ọrẹ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ò tí ì mọ̀ wípé a máa ń rán ọrẹ níṣẹ́. Àwọn ọmọ ayé yìí gbọ́n nínú ìran wọn ju ọmọ ìmọ́lẹ̀ lọ. Èèyàn máa ń rán ọrẹ níṣẹ́ o, ìjìnlẹ̀ ni o. Bá Ọlọ́run sọ̀rọ̀ lórí ọrẹ rẹ. Bá Ọlọ́run sọ̀rọ̀ lórí ọrẹ rẹ. Bá Ọlọ́run sọ̀rọ̀ lórí ọrẹ rẹ. Ìṣẹ́jú kan ni o. Bá Ọlọ́run sọ̀rọ̀ lórí ọrẹ rẹ. Béèrè nǹkan tó o fẹ́. Béèrè nǹkan tó o fẹ́. Àwọn tó ń transfer offering yẹn, má jẹ́ kó kọjá òní, transfer ẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣe transfer ẹ̀ fún àwọn ọmọ ẹni ọrẹ tí wọ́n fi sọrí wọn, fi sọrí àwọn ọmọ rẹ tí ò sí nítòsí, fi sọrí wọn, ṣe offering tàwọn ọmọ ẹ. Àwọn ẹlòmíì máa gbọ́ràn, ẹlòmíì ò dẹ̀ ní kàákún. Ẹni tí ò bá kàákún kò sí ní ta fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ẹ̀. Ọlọ́run gbọ́ àdúrà lórúkọ Jésù Olúwa wa. In tó ń pa ọ́ lẹ́kún tó sọ, tó bọ́lọ̀ ń sọ lónìí, Ọlọ́run kó yanjú ẹ̀. In tó ń dùn ọ́ lọ́kàn, tó bá Ọlọ́run sọ, Ẹ̀mí Mímọ́ kó yanjú ẹ̀. Ọ̀rọ̀ náà ó ti di ẹ̀rí, ó di testimony, ó rí bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù Olúwa wa. God bless you all in Jesus' name. Ìyìn yẹ Ọlọ́run májẹ̀mú o, ọba tó ń fi májẹ̀mú pa májẹ̀mú rẹ̀. Ògo yẹ Ọlọ́run májẹ̀mú o, ọba tó ń fi májẹ̀mú tún májẹ̀mú ṣe.